Saheed Òṣùpá àjọ máa ń ṣeré àjọ jókòó báyìí Alhaji onínú fùfù ni ní ìwíwò ojú wọn onínú fùfù ni tó bá ti bínú gírígírí ó máa jágbe má ṣe kí ibi ilé ti jágbe àjókòó kò tí ì gun research a ní ìdàtẹ̀yìn pẹ̀lú Wàsíù tẹ̀ ń jà yìí Alábí Pasuma tẹ̀ ń jà tẹ̀ ní ẹ parí ẹ̀ ni wá ń bèèrè lọ́wọ́ wa pé tá à ń jà tá à ń jà bọ̀tí ń jọ yẹn lọ́hùn tó ń sọ fún wa pé àjà tó wá pé aláàjì wá bèèrè Pasuma wá bèèrè lọ́wọ́ pé wọ́n bọ́ yìí ń bolo tó wà sí ni mo wá ń kó dún ní tí o lè mọ̀ pé inú òun pẹ́ bí ẹ o àwọn kọ́ọ̀tì pọ̀ ń kó dún yẹn o fóònù yẹn wà ní spíkà. ní Alhaji Pasuma ló ń sọ bẹ́ẹ̀ fún Alhaji Saheed Òṣùpá Alhaji wa ń sọ pé n bá ti parí wọ́n jókòó tì mí báyìí pàápàá ẹ ṣọ́ra o má ní nítorí pé ọ̀rẹ́ ẹ ló gbé ẹ gòkè o ò fẹ́ kó ṣubú o ó lè padà fà ẹ́ ṣubú ọ̀rẹ́ ẹ tó gbé ẹ gòkè yẹn tí wọ́n rò yí pé kò ní ṣubú òun fi tọkàntọkàn dúró tì í òun fúnra ara ẹ̀ tó o bá ti gòkè ó lè padà fà ẹ́ ṣubú ọmọ tó mọ rúgà nínú iṣẹ́ eré orí ìtàgé yìí wà kó tó bẹ̀rẹ̀ di akọrin ó tẹ̀ lọ́wọ́n kan so nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí lo irú àrà tí mò ń lò yẹn ṣé mọ̀ pé èmi náà mo sọ mo ní ibi tí mo wà mí ìtọrọ jẹ àmọ́ tí rúgà bá wá wò pé bàbá yìí ò sí ìparí ilé ẹ̀ látijọ́ tó ti ń ṣe tíátà yìí tó bá lè wá ṣèrànlọ́wọ́ pé bàbá tí mo tẹ̀ wá ń wo ara ẹ̀ dára tèmi náà tán fi mọ̀ mí pé rúgà ni mí kí n wò wọ́n ṣe pè mí nìyẹn pé ọmọ mi ọkùnrin pé ó ṣaláìsí fíìmù mi jáde ní èní ọmọ mi kú ńjọ́ kejì mi ì lè sunkún ohun torí ó ti kọjá ẹkún orúkọ mi ni Abdulateef Shekoni aka Àjànàkú olójú kan ọmọ Abẹ́òkúta ni mí ní Ògùn State ibẹ̀ ni mo ti wá Abẹ́òkúta. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá sọ ẹ dárúkọ yín fún wa lẹ́ẹ̀kan yẹn ẹ ní pé orúkọ tí àwọn èèyàn mọ̀ ẹ́ sí Àjànàkú olójú kan. Bẹ́ẹ̀ni. Bàbá ǹjẹ́ lè ṣàlàyé ohun tó bá orúkọ yẹn jáde fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa bá àwọn nǹkan tí à ń ṣe lọ́wọ́ lénìí tó máa bá pàdé. Mo kí ọkùnrin mo kí obìnrin mo kí onílé mo kí àlejò mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi ọ̀rẹ́ mi ẹ rí i pé ọ̀rẹ́ méjì mo ní ọ̀rẹ́ kan a bá pàdé níbi tíátà ni àwa yà nǹkan kan dé oníkálukú wa yà kúrò lẹ́yìn bíi tíátà tá a wà ń gbà yẹn ní Ògúnmókùn àwa lọ sí ilé iṣẹ́ òun wá jẹ́ kọ̀ǹpósà èmi ṣe assistant kọ̀ǹpósà òun ló jẹ́ kí èrè Àjànàkú lénìí tí mò ń jẹ yìí òun ló jẹ́ kó wáyé nítorí eré kan la lọ ṣe eré kan la fẹ́ ṣe ń gbà yẹn Goroso Nájímù ló wá sí Abẹ́òkúta Nájímù Adétáyọ̀ ó wá sí Èkó wá bá wa ń bí láti Abẹ́òkúta ó wá ṣàlàyé nǹkan kan fún Sunday Ọ̀sáì tó jẹ́ ọ̀rẹ́ tèmi lọ́kílé bí Ọlọ́run ṣe máa ń kọ àyànmọ́ oníkálukú nígbà náà lọ́hùn torí ohun tó wá yẹn tíátà ti ń sú mi ó ti ń sú mi bọ̀ torí pé mo ti wò pé tíátà tá a ti ń ṣe látijọ́ ìta àti ẹ̀ ní orúkọ kan gúnmọ́ tán máa fi pèèyàn wọ́n ń pe Lálùdí wọ́n ń pa Lápẹnni wọ́n ń pe oríṣiríṣi wọ́n ń pe gbogbo wọn Arákangúlù náà ti wà ń gbà yẹn káṣẹ gbọ́pọ̀ yẹn ti kú Èpò Kínkín ti ń jórúkọ kan tán ti mọ̀ sí Èpò Kínkín náà ti kú may also these people rest in peace kọ́lọ́n bá mi fi orí jì wọ́n but àwa ò lórúkọ kankan ó wá sú mi ìgbà ni Goroso wá tó wá bá ọ̀rẹ́ mi yẹn wá lóun fẹ́ ṣeré òun ò dẹ̀ fẹ́ kí wọ́n má rí eré yẹn wò nítorí pé Ọláìyá Ẹ̀bùn Olóyèdé òun ni eré ẹ̀ ni wọ́n máa ń wò jù l'Abẹ́òkúta òun ló máa ń ṣe kínní nǹkan kan ó ṣáà sọ oríṣiríṣi ọ̀rọ̀
ibẹ̀ mo ti ní àǹfààní láti wà nínú eré goroso yẹn láti ipasẹ̀ ọ̀rẹ́ mi tí mo ní ó jẹ́ ọ̀gá mi yẹn Sunday Osai. Ìyẹn ló yà ẹ lo latina ó máa ṣiṣẹ́ yẹn dáadáa ó dẹ̀ máa benefit ẹ̀ lọ́la ó máa ṣe kinní kan ó ṣá convince goroso dáadáa láti jẹ́ kó lè lò mí fún role Àjànàkú yẹn. àdẹ̀mbẹ̀ ayé àníyàbọ̀ but kí ni mo ṣe nínú Àjànàkú yẹn àrọ́bá la kọ́kọ́ ṣe. Àrọ́bá yẹn tá a ṣe ní 1990 a ṣe ní July 1990 Délé Òdúlé ni gbogbo wa lájọ wà ń bẹ̀ níyà yẹn tá a ṣe àrọ́bá fún OGTV. Kí ló wá jẹ́ kí Àjànàkú jẹ́ strange name sí ọ̀hún èèyàn kì í ṣe orúkọ Àjànàkú yẹn ni wọn ò gbọ́ rí. But nígbà tí a wá ṣeré yẹn débì kan wọ́n náà máa fọ́ ojú méjèèjì ni nínú eré yẹn. Wọ́n á sọ fún ọ̀rẹ́ mi nígbà tí mo parí sí yẹn mo ní nígbà tí bá fọ́ ojú méjèèjì ok mama continue àfọ́jú tí máa fẹ́ ṣeré tí máa fẹ́ ní logo bíi àwọn yòókù mi ni ó ní kí n má wọrí ṣùgbọ́n òun ni director. Nígbà tá a dẹ̀ débẹ̀ tán dẹ̀ ṣe wọ́n ní a máa lọ ọ̀dọ̀ wọn ọ̀yà wọ́n á gbé pé kán la ojú kan. Nígbà tí wọ́n á ṣe kinní wọ́n la ojú kan wọ́n fi kan lẹ̀ wọ́n ní ẹyọ kan ni wọ́n lè gbà kí ó là o. Wọ́n bá ní báwo ló ṣe rí agbéré lójú méjì jàre ojú kan ṣoṣo ti tó ẹ jẹ́ kí n máa lo kan yẹn lọ. So ìyẹn wá ya àwọn èèyàn lẹ́nu àti pé mo máa ń yìnbọn mo yìnbọn mo dẹ̀ máa ń ṣèdè ojú mi when that àṣìkéré bọ́n ti mọ Àjànàkú nìyẹn láti inú àrọ́bá. Ọlọ́run wá fún iṣẹ́ yẹn ní àlùbáríkà débi wípé gbogbo èèyàn ló fẹ́ wò kò sẹ́ni tí ò fẹ́ wà àrọ́bá. Nígbà tó dé stage kan eré yẹn fẹ́ di ìbínú sí goroso torí wọn ò pè lérè goroso mọ́ eré Àjànàkú ni wọ́n ń pè. Ó dá èdè àìyedè lẹ̀ díẹ̀ láàrin wa àmọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe kí n dúpẹ́ lọ́wọ́ goroso àti ọ̀gá mi yẹn tí ó jẹ́ ọ̀rẹ́ mi Sunday Osai àti Nájímù Adétáyọ̀ tó jẹ́ goroso nígbà náà lọ́hùn torí tí o bá sọ wọn méjèèjì o lè má jẹ Àjànàkú torí ọ̀dọ̀ wọn mo ti jáde. Ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan bàbá tàbá ní kàkà ní méjì mẹ́ta mẹ́rin ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò eré orí ìtàgé yìí gangan sà. ìrìn àjò orí ìtàgé ṣáájú gbogbo nǹkan tí mo ṣe nítorí ìgbà tá a dé láti ilẹ̀ Haúsá bàbá mi fẹ́ kí n gbọ́ Yorùbá tipátipá wọ́n á mú mi lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn kan ní Abẹ́òkúta. Ẹ̀gbọ́n wọn yẹn ni mo dúró tì ní Abẹ́òkúta. Wọ́n á lọ sí skul kan ní Holy Prophet ní Àgọ́ Ọ̀ká. Àwọn ọmọ Abẹ́òkúta mọ skul tí mò ń sọ yẹn àwọn ọmọ Àgọ́ Ọ̀ká mọ Adédọ̀tun wọ́n mọ nǹkan tí mò ń sọ yìí. Holy Prophet ní skul yẹn jẹ́. Ibẹ̀ ni bàbá Omilani theatre group tí wá ṣeré fún wa yín lọ́dún náà lọ́hùn. Ọmọ kékeré ni mí mo kíní yẹn wá ń dàbí idán lójú mi mo á wò pé ṣé ọkùnrin lè máa jó bí obìnrin báyìí torí bàbá Omilani mọ̀ jó gan-an ìyẹn egun létí. Wọ́n ṣe parí eré báyìí mo kàn tẹ̀lé wọn lọ sí Òkè Àgówù máa ń lọ ṣeré. Ẹ̀gbọ́n bàbá mi yẹn wá sọ fún bàbá mi lẹ́kọ̀ọ́ pé láti òdúró ń lé mọ́ àwọn alájòrìn àwọn ní kinní kan tán àwọn gbọ́mọgbọ́mọ kan ló máa ń tẹ̀lé lọ. Láti bẹ̀ wàhálà dé òun ló ṣe okùnfà mi tán fi mú mi lọ sí school tí mo wí pé Trinity Nostrum Primary School tán mú mi kúrò ní Holy Prophet tán fi mú mi lọ sí Trinity. But síbẹ̀síbẹ̀ náà mo ṣe máa ń wá máa ń ṣeré yẹn máa ń jọgbọ́n sá wá sí ọ̀dọ̀ bàbá Omilani lókè Àgówù nígbà tí wọ́n wá kúrò ní Abẹ́òkúta pátápátá tí wọ́n gbà Ìbàdàn lọ
kò síbi tí mo fẹ́ lọ a máa ń ṣeré kan ní school wa ń gbà yẹn à ń pè ní social garden ẹ mọ̀ pé ẹni tó ti ní ìmọ̀ eré orí ìtàgé tó bá ní ká ṣeré èmi ni a máa ń ṣeré máa ń kọ bẹ́ẹ̀ni pé ó yá wọ́n máa ṣe báyìí wọ́n máa ṣe báyìí a máa ṣe rìhásà tá bá dé tá báyìí kọ́lọ́n bá ń fọ̀rún kẹ́ proprietress wa Mrs. Chobande gbogbo gbà yẹn orí ló mọ ibi tó ń bẹ́sẹ̀ rè àpọ̀ ní school àwọn èèyàn bíi Tajudeen Adéọ̀ṣun ọmọọba Àkúrá ni lábẹ́òkúta ọmọọba bàbá Ajánlé Kòkò ọmọ bàbá Bádà gbogbo alájọ wà ní school yẹn torí school olówó ni nígbà tá a kúrò ń bẹ̀ ó di pé a kúrò ní ajáde kúrò ní school yẹn wọ́n á wá eléré ọmọ gbogbo gbà tí mò ń sọ yìí 17 ni o nígbà tá a kúrò ní school yẹn tí mo bọ́ sí Èkó wọ́n á wá eléré kan ìyẹn ni à ń pè ní Ìfẹ́dọ́lá theatre group ní Ògúnmókun road ibẹ̀ ni mo ti ṣalábàápàdé ọlọ́gbẹ́ni Sunday Osai nítorí ọmọ group ni òun ni stage manager wa òun jóyè àwa wá bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìrìn àjò ẹ yẹ ká sọ pé 1976 mo ti bẹ̀rẹ̀ eré tíátà tí ẹ̀dẹ̀ ti ń ṣe lọ tí mo ṣe lọ. ẹ ṣeun gan bàbá ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè torí ìbéèrè yìí gangan òun lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn fẹ́ mọ̀ wọ́n dẹ̀ fẹ́ kẹ́ bá wọn tàn ìmọ́lẹ̀ sí a rí ọmọkùnrin kan tí ó ń kọrin tí gbogbo èèyàn mọ̀ sí Ruga ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rò pé bóyá wọ́n fẹ́ mọ̀ bóyá ọmọ yín ni ọmọ yẹn torí pátánì tí ẹ̀ ń lò nínú sinimá náà ni ọmọ yẹn ń lò tí a rí pé òun náà á fi nǹkan sí ẹ̀gbẹ́ ojú kan tí a máa kọrin ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ sì rí pé ọmọ ìyá arákùnrin yìí ó ga bíi ti ẹ̀yin náà ni wọ́n ṣe rò pé ṣé bàbá ló bí ọmọ tí à ń sọ yìí wọ́n fẹ́ mọ irú ìbáṣepọ̀ tó wà láàrin ẹ̀yin àti ọmọ yìí. olóòtú ọ̀rọ̀ gidi lẹ́bẹ̀rẹ̀ o èmi kọ́ ni mo bí èmi ṣe sọ wípé mo rí Omilani tó wù mí lọ́jọ́ náà lọ́hùn lòun náà ṣe rí nǹkan tí mo gbé dání pé ó wù òun torí tí mo bá sọ dáadáa ọmọ tó mọ Ruga nínú iṣẹ́ eré orí ìtàgé yìí wà kó tó bẹ̀rẹ̀ di akọrin ó tẹ̀lé ọ̀wọ̀n kan so nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ sí lo irú àrà tí mò ń lò yẹn èmi ò rí ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ kò rí mi sójú rí ó lè rí mi ó lè rí mi òun lè mọ̀ mí o kó máa dọ́gbọ́n fún mi o but èmi ò rí sójú rí pé ẹni tó ń pè ní Ruga rè òun náà dẹ̀ ṣàlàyé ara ẹ̀ fún mi rí pé èmi ni Ruga o tí mo gbé nǹkan tí ẹ gbé dání tí ẹ fi ń jẹun yìí tèmi náà fi ń wò ó tí mo fi ń jẹun bó ṣe rí nìyẹn. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ fún èyí kọ́ lẹ bí Ruga ẹ bá pàdé. àtàn mi ò mọ̀lú ẹ̀ èmi mọ̀ pé ọmọ Abẹ́òkúta lèmi mo kàn mọ̀ pé Ruga ọmọ Yorùbá ni mi ò mọ̀lú ẹ̀ mi ò mọ̀ bàbá ẹ̀ mi ò mọ̀ ìyá ẹ̀ tó bá mọ̀ mí ó mọ̀ mí gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé tó wá nífẹ̀ẹ́ sí nǹkan tí mò ń ṣe gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe ló ṣe ń lò wájú bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan bàbá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò orí ìtàgé yìí gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá ǹjẹ́ ẹ lè ṣàlàyé àwọn ìdojúkọ tí ẹ bá pàdé tó jẹ́ má lè gbàgbé tí ẹ bá pàdé nínú iṣẹ́ tí ẹ yàn láàyò tí ẹ ń ṣe yìí fún wa sà. ìṣòro gidi Ọlọ́run ọba ló ní gbogbo kádàrá àti déédéé ẹ̀dá wọ́n ní bí ẹ̀dá bá ṣe máa ga tó láyé ló ṣe máa níṣòro nígbà tí a bẹ̀rẹ̀ eré yìí lódodo àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà wọ́n máa ń wò mí gẹ́gẹ́ bí àyànfẹ́ Elédùmarè tèmi náà máa ń wòra mi gẹ́gẹ́ bí pé ẹni tí Ọlọ́run yàn ni mí kì í ṣe pé bóyá
èwo abáṣoògùn kan ni náà ni a máa nórúkọ mi mọ́. Àmọ́ nígbà tó yá gbogbo àwọn ẹgbẹ́ mi tá a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n ti ń gòkè mi wà lójú kan. Mo nórúkọ lódodo àmọ́ ojú kan náà ni. Nígbà tí ẹgbẹ́ mi bá gba 20,000 tó bá ń fi 5,000 lọ mí, mo rántí ìjọ́ tí wọ́n kọ́kọ́ fi 10,000 lọ mí, inú mi dùn, mò ń fò sókè ni. Eléyìí kan kọ sórí ó dẹ̀ ni wọ́n máa fún mi 10,000. Àwọn ẹgbẹ́ mi dẹ̀ ti ń gba 20,000 kẹ̀ owó kéékèèké. Mo gbà ká mú. Bọ̀tìkọ́ tó wá dùn mí jù ní wípé níjọ́ tí àkọ́bí mi lọ́kùnrin, níjọ́ tí mo ṣe sinimá tí mo pè ní Ètùtù Ẹlẹ́yẹ, mo ṣe fún Látúndé film production. Látúndé ni mo ṣe fíìmù yẹn fún. Níjọ́ tí fíìmù yẹn jáde lódodo àtọmọdé wọ́n nominate fíìmù yẹn fún award. Anyway àti Látúndé Prime Picture bá wà wọ́n máa sọ. Wọ́n á jẹ́rìí sí ọ̀rọ̀ tí mo sọ. Ìyá Àbú gan lè jẹ́rìí sí ọ̀rọ̀ tí mo sọ yìí. Torí Ìyá Àbú yẹn ni ìyàwó Prime Picture ní àsìkò tí mò ń wí. Wọ́n nominate fíìmù yẹn. Wọ́n wà ní location kan. Rádékẹ́ arúgbó ní Kòòdú. Wọ́n ṣe pè mí nìyẹn pé ọmọ mi ọkùnrin that's the only son tó wà ní ọmọ mi pé ó ṣaláìsí. Fíìmù mi jáde ní èní, ọmọ mi kú ńjọ́ kejì. Mi ì lè sunkún ohun torí ó ti kọjá ẹkún. Ọ̀rọ̀ tó bá kọjá ẹkún ẹ̀rín láàrin. Mo wà nínú ilé. Ọ̀rẹ́ mi tá a jọ lọ ń gbà náà. Ó wò pé kí ló dé ẹ sùn? Mo ní màá sùn. Mi ì lè gbàgbé Akeem lórúkọ ọmọ yẹn. Ìwó ni wọ́n ti bí fún mi. Kò ṣeé gbàgbé ni. Sinimá yẹn ò ṣeé gbàgbé. Ọmọ yẹn náà ò ṣeé gbàgbé lórí ẹ̀mí mi torí láti ìjọ náà kò sí ìsọkùnrin inú ọmọ mi mọ́. Ọkùnrin kan ṣe tọ́lọ̀. Ọmọ yẹn nǹkan tí mi fi lè gbàgbé ẹni pé ó ti ń sọ̀rọ̀, ó ti ń lọ léèwé. Ó ń lọ léèwé. Ó máa ń fúnra rẹ̀ sọ wípé èmi ọkùnrin mẹ́ta. Ó máa ń pera ẹ̀ pé èmi ọkùnrin mẹ́ta. Àwọn àwọn wò pé kí ni ọkùnrin mẹ́ta ẹ mọ̀ pé bàbá mi la Jànàkú ni. Ó máa ń sọ bẹ́ẹ̀. Ọmọ tó máa ń sọ bẹ́ẹ̀ tó yẹ pé tí n bá lọ sí Ìwó lọ́dọ̀ wọn, ó máa láìkí pé kóun tẹ̀lé mi jáde tipátipá ni. Ọmọ yẹn wá dédé kú lójijì. Báwo máa ṣe gbàgbé ẹ̀? Tí bá bí ẹni ọmọ lénìí orúkọ ọmọ yẹn náà ni máa sọ. Ìbàjẹ́ nǹkan tó dùn mí jù. Ẹ ṣeun gan bàbá. Iná ọmọ ò ní jó àmọ́ lágbára Ọlọ́run. Bàbá, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ń sìn, ọmọ tí ẹ bá ń sọ yìí nígbà náà tí ọmọ náà máa ṣaláìsí bàbá, ó tó bí ọmọ ọdún mélòó sà? Kò ju ọmọ ọdún méje lọ. Ọmọ ọdún méje ló fi ṣaláìsí. tó fi ṣaláìsí. Bàbá, ṣé ọmọ yìí ǹjẹ́ ṣé wọ́n pè é kó tó dín pé nǹkan náà ṣẹlẹ̀ pé Akeem ó ń ṣàìsàn nǹkan báyìí ṣé o tàbá ní bóyá torí nǹkan tí ó ti ń ṣe tẹ́lẹ̀ ẹ mọ̀ nǹkan lè má ṣèyàn tí àwọn èèyàn rò pé ibi tí a dẹ̀ rí ikú ló dẹ̀ máa já sí. Àwa èèyàn máa ń rò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa rí bẹ́ẹ̀. Bàbá, ǹjẹ́ ṣé wọ́n pè é fún nǹkan bẹ́ẹ̀? Ẹ gbọ́ kó ọmọ yóò dùbúlẹ̀ àìsàn. Ó ṣe màmá ẹ̀ ní kàyéfì gan. Wọ́n sùn kán jí ní òjì mọ́. Ó kàn sùn lórí alẹ́ kán jí ní Akeem òjì mọ́. Èmi dẹ̀ wà ní location náà tí wọ́n pè mí torí kò sí network níbi tá a wà. Nígbà tó máa dọwọ́ alẹ́ network wá a jókòó pẹ̀lú ọ̀gá Àlàbí Yẹ́lò, gbogbo wa jókòó papọ̀ à ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní Kòòdú níjọ́ náà lọ́hùn. Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Ẹni tó ti kú ti kú.
àgbà fún Elédùmarè tó ṣẹ̀dá wa wá sílé ayé kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun gan bàbá mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé sọ̀rọ̀ tó yẹ pé nígbà tí wọ́n bá sọ̀rọ̀ gbà míì ó máa dín pé ọ̀rọ̀ yẹn nǹkan tó ṣẹlẹ̀ sí àkọ́kọ́ ó máa ń rí bẹ́ẹ̀ sí ẹlẹ́ẹ̀kejì kí ló wá ṣẹlẹ̀ òun ló fẹ́ jẹ́ kí n béèrè béèrè bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ pè orúkọ sinimá tí ẹ sọ yẹn ẹ ní ètùtù ẹlẹ́yẹ. àwọn ètùtù ẹlẹ́yẹ bàbá kí ni nǹkan tó bá orúkọ yẹn jáde gangan àti pé kí ni nǹkan tí ẹ rò ẹ fi ṣe sinimá yẹn nígbà yẹn. ẹ ṣe ṣe rí ọ̀rọ̀ tí ẹ mẹ́nu lé yìí olóòtú ọ̀rọ̀ tó tóbi ni ṣe rí gbogbo ìgbà tí mo máa ya sinimá yìí àìmọye nǹkan la ṣe ṣe but mo ti wá ń gbogbo ìgbà yẹn náà ó dàbí pé mo ti ń ṣeré pẹ̀lú Alhaji Yekini Ajílẹ̀yẹ mo wá ń rí àwọn àìdíà kan nínú àwọn ìtàn tí wọ́n máa ń kọ ìtàn tí Alhaji Yekini máa ń kọ yìí ó jẹ́ ìtàn tí mo rí pé inspiration àwọn èèyàn wà níbẹ̀ nígbà tí wọ́n fẹ́ ya ewúrẹ́ ẹran Ìyá Òṣogbo Alhaji kan rí ẹran tó gun páànù ní ìjọ náà lọ́hùn ló bá ní kàn fi kámẹ́rà kàn fi ya ẹran yẹn pamọ́ ó wá kọ sórí ìdí by this èmi náà wá nígbà tí Prime Picture wá sí ọ̀dọ̀ Sunday Osai so ó wá rí mi àwa sọ̀rọ̀ bá ṣe sọ̀rọ̀ everything wá ńbẹ̀ láti bẹ̀ yẹn ṣé mo lè kọ story kan fún mo lè ná idea kan ló ní upstairs nígbà yẹn pé mo lè kọ mo wá kọ story yẹn ó dàbí wípé mystery bí ayé méjì ká sọ wípé àwọn nǹkan ń ṣe nǹkan kan mo wá jẹ́ kí a rí pé eléyìí emèrè eléyìí nǹkan kan mo á kọ story yẹn wípé nígbà tí ẹnìkan lọ síbì kan wọn ò rí àpadàbọ̀ ẹ̀ mọ́ nígbà tó pẹ́ wọ́n ti wá wọ́n ti dààmú ó lọ ka ìwé mọ́ ẹ̀yẹ ó kàwé ni ó wá kàwé yẹn bó ṣe wọnú ìwé yẹn lọ kò rí nǹkan kan ṣe sí a wò pé kí ló ṣẹlẹ̀ nígbà tó máa dé wọ́n ní kán lọ ṣe nǹkan wọ́n ní kán lọ ṣètùtù ètùtù èwo ètùtù ọ̀wọ́n àgbàlagbà ẹ mọ̀ pé eré tá a ti ń ṣe àti ṣoríṣiríṣi mo ti mọ oríṣiríṣi bí wọ́n ṣe ń sọ wípé eléyìí àgbàlagbà rèé o àwọn àgbà rèé o àwọn àgbà rèé o bá àtẹ ẹ̀rí wọn sójú àti ṣeré tó sọ mọ́ àgbàlagbà torí ọmọ tán bá ń yọnu sí náà ni wọ́n máa ń gòkè wọ́n á ní kémi náà ṣe ẹyọ kan ń pe ọ̀rẹ́ mi kan ń gbà yẹn lọ́hùn wọ́n á gbé sórí yẹn fún Nuda ó rẹ̀ gbé fún Prime Picture láìkẹ́ báni kan já ṣe àbálẹ̀ ṣe nígbà tá a ṣeré yẹn Prime Picture gan wò pé no kí báyìí ló ṣe kí n ṣe pé ọmọ mi ní láéláé ẹ mọ̀ pé mo sọ pé mo kọ́ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà láàrin mi àti Prime Picture àṣà ṣẹ́tulẹ̀ kó tó di wípé nígbà tí fíìmù yẹn jáde adúpẹ́ ó bàjẹ́ ó bówó àmọ́ ẹyọ kan ṣe tó kàn wá ń bẹ̀ wípé mo wò wípé tí ọmọ mi ni mo wá fi ṣètùtù torí mi ni mo kọ ètùtù ẹlẹ́yẹ nínú sítórì yẹn ọkùnrin ló ka ìwé yẹn tòótọ́ ọkùnrin yẹn ṣe kà ó kàn rí pé òun ka bìkan tí ò yẹ kó òun kà ó dẹ̀ bọ́ sínú ànádá ayé nígbà tí wọ́n bẹ̀ sí sáré kiri ni wọ́n á dá padà
nígbà tí fíìmù máa wá jáde kíní yẹn wá ró sí ọkàn mi pé kò tiẹ̀ sí nǹkan tí mi rò tán ṣé ètùtù ẹlẹ́yẹ yìí tó mì pé ọmọ mi ni mo fi ṣe ètùtù àbí nǹkan kan mi torí ẹ̀ gbé kinní kan kaná pé mo fẹ́ ṣe ètùtù nígbà tí wọ́n ná nominate ẹ̀ gan fíìmù ti jáde kan tó nominate ẹ̀ fún award mo kàn èmi kàn ra pépà ni mo kàn rí i pé film produced by so and executive producer that's Prime Picture pé wọ́n nominate ẹ̀ fún award. ẹ ṣeun gan bàbá. Bàbá kó tó di pé bóyá yìí máa yaṣẹ́ yìí bàbá ǹjẹ́ ṣé ẹ̀yin ò tọ̀ àwọn àgbààgbà tó dẹ́ pé wọ́n tún dàbí pé bóyá wọ́n tún jù yín lọ lẹ́nu iṣẹ́ àbí tí ẹ lè fọ̀rọ̀ pa nǹkan tí mo fẹ́ ṣe yìí ǹjẹ́ ṣé mo ní àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí màá gbé torí ó sì ní ìbéèrè tí mo fẹ́ béèrè nínú nǹkan tí ẹ̀sìpá sọ. ṣé mọ̀ pé gbogbo ala ní ọ̀gá. bẹ́ẹ̀ ni sà. gbogbo adẹ̀ nẹni tá a gbà fún. lódodo nígbà tí ẹni tí mo gbà fún kì í ṣe ẹni tí mo kọ́ṣẹ́ tíátà lọ́wọ́ ẹ̀ ìyẹn Omilani. Bàbá Re Èyíwùnmí ni mo gbà fún. tó jẹ́ wípé ọ̀wọ́n ni wọ́n máa ń kó àwọn ọmọ kéékèèké mọ́ra nígbà yẹn lọ́hùn. tó gbígbà fún wọn nígbà tí máa fi ṣe ètùtù ẹlẹ́yẹ yẹn wọ́n ti kú. ká ní wọn ò tí ì kú ó pọ́sibù kan gan àpíànù fíìmù mi nígbà yẹn lọ́hùn nítorí ẹni tí wọ́n bá gbà fún igbákejì Ọlọ́run ni níwájú èèyàn. bẹ́ẹ̀ni. nígbà tí ò sí mo dẹ̀ ti ẹni tí mo wá mú gẹ́gẹ́ bíi tí mo tún wò wípé òun ló jẹ́ kí n lórúkọ Àjànàkú tèmi náà tún wá tẹríba fún ìyẹn ni Sunday Osai ẹ mọ̀ pé mo sọ pé ọ̀rẹ́ ni wá. bẹ́ẹ̀ni. àjùra wa lọ púpọ̀ ọgbọ́n orí wa kò jura wọn lọ nítorí pé àjọ kúrò ń bí kan táwa dẹ́gbẹ́lẹ̀ ni àwa dá Cosmic International Organization lẹ́ǹgbà náà lọ́hùn so mo fi hàn story is okay ẹni story yẹn dá o kíní kankan ok ó tán so gbogbo àwọn tó dẹ̀kù a sọ fún wọn mo fẹ́ ṣeré báyìí mo fẹ́ ṣeré báyìí mo fẹ́ ṣeré báyìí irú yẹn ìtàn tó dẹ̀ kọ́ yìí dá o nǹkan kan mo rántí pé Elégbèje Àdó ló ṣe bàbá tó ní ìwé yẹn gangan ìwé tí ọmọ ẹ̀ kà tọmọ yẹn fi já sí ìlú mi yes Elégbèje Àdó ló ní gbogbo ọ̀nà sọ pé sórí ìtàn tá a kọ́ da àmọ́ àmọ́ pé ibi tó máa rìsọ́ọ̀tì sí nìyẹn. ẹ ṣeun gan bàbá ǹjẹ́ ẹ ti ṣe sinimá lẹ́yìn ìgbà tí ẹ kópa nínú sinimá náà ipa tí ẹ kó nínú sinimá yẹn ó wá dín pé bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ síyàn lójú ayé ǹjẹ́ ti rírun nǹkan bẹ́ẹ̀ rẹ̀ rí. kò síbi tí a ti ní àwọn àríkọ́gbọ́n kan wípé ká má sọ ọ̀rọ̀ òdì síra wa lórí sinimá àbí ká má sọ̀rọ̀ kankan tó máa ṣe kínní síra wa lórí sinimá ká ti ní oríṣiríṣi ọgbọ́n àti ẹ̀kọ́ lórí ìyẹn torí kí n tó ya sinimá yẹn ọ̀rẹ́ mi kan ṣe sinimá kan tó kọ Ó tó gẹ́ Ó tó gẹ́ tó pè é yìí látijọ́ tó ti ṣe sinimá yẹn tó pè ní Ó tó gẹ́ nítorí àwọn olùgbọ̀wọ́ tó máa ń ta eré yìí wọ́n máa ń sáré wá bá ọ̀rẹ́ wa yẹn ni ó nítàn lọ́wọ́ rẹpẹtẹ látijọ́ tó ti kọ Ó tó gẹ́ náà ni. so wọn tẹ yà sí wọn tẹ wò gẹ́gẹ́ bí èèyàn so ìyẹn ni a fi wò pé ká má máa sọ àwọn nǹkan àléébù àbí nǹkan tó lè pààyàn lára àbí nǹkan tó lè fa ìfàsẹ́yìn fún èèyàn. kárí mo mọ̀ wípé ètùtù ẹlẹ́yẹ máa já sí ọ̀nà nǹkan míì ni mo lè pè létùtù ọ̀hún àgbà kí n má pè létùtù ẹlẹ́yẹ nígbà yẹn lọ́hùn. ẹ ṣeun gan ẹ ṣeun bàbá tí ẹ bá gbà mí láàyè láti béèrè ìbéèrè gẹ́gẹ́ bí àgbàlagbà torí èmi náà ń kẹ́kọ̀ọ́ látọwọ́ yín ni màá fẹ́ ẹ béèrè. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti bá pàdé
gẹ́gẹ́ bí àgbàlagbà bàbá ǹjẹ́ ṣé ayé wà àti pé báwo ni àwọn ọmọ ọ̀sìn ṣe lè mọ̀ pé ayé ń bẹ. Ọlọ́run o, ayé wà, èèyàn náà wà o. Béèyàn bá ní kò sí ayé kò tí ẹ wò ó, ẹni tó sọ pé kò sáyé kò tí ì rí wọn ni o. A kì í ráyé o. Ẹni tí ó pani ẹran àjẹ́ tí ó pani jẹ èèyàn kì í rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ o. Téèyàn bá ti ní kò sáyé tó a jẹ́ pé onítọ̀hún ti gbọ́jọ́ kú wọn tí ì sin ni. Ó ti kú wọn tí ì sin torí bẹ́ẹ̀ ni pé kò sóògùn. Téèyàn bá ń sọ pé kò sóògùn irọ́ ló ń pa. Àwọn olórí orílẹ̀-èdè wa yìí gangan títí dé ilé ẹjọ́ wọ́n á sọ fún yín pé kò sí oògùn nínú ìwé ẹjọ́ àmọ́ wọ́n mọ̀ pé oògùn wà, wọ́n mọ̀ pé ayé wà. Ayé ní kọ̀rọ̀. Ǹjẹ́ ẹnìká olóòtú ǹjẹ́ ẹ mọ̀ kọ̀rọ̀ ayé? Bàbá mi ì mọ ọmọ kékeré ni mí o. Kọ̀rọ̀ ayé pọ̀. Ayé ní kọ̀lọ̀fín níbi táwa ò mọ̀, níbi tójú wa ò tó, ojú ayé kọjá bẹ̀. Ọlọ́run má jẹ́ ní ìgbà kan nítorí ẹ ti ka bọ̀ mí lẹ́nu ni mo máa ń ṣe àdúrà. Mo ti wà ní Mùṣín ní Ìdí Òro. A máa ń ṣe dùá yìí ètò àdúrà lálaalẹ́. Àwájú àdó síta gbangba báyìí à ń sọ̀rọ̀ aago 10 sí lù. Mọ́kànlá aago 12 la máa bẹ̀rẹ̀. Wọ́n fún mi ní àdúrà kan pé kí n sà á. Àdúrà yẹn mo fẹ́ sà pé tí n bá sà á títí láti aago 12 ó yẹ kí n lè parí ẹ̀ láago 4. Níbi tí èmi àti ọ̀rẹ́ mi yìí ti ń sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn. Ní aago 12 aago 11:30 sí aago 12 yẹn tí n bá rántí dáadáa ẹyẹ kan dẹ̀ ń fò bọ̀. Ẹyẹ? Bẹ́ẹ̀ ni gbàgbà àti ìṣàdúrà o. Ó dẹ̀ balẹ̀ sórí páànù ó dẹ̀ wọlẹ̀ síbẹ̀ àdẹ̀ rí. Ẹyẹ yẹn ló lé wa àwa méjèèjì wọlé. Oníkálukú wa sá wọlé. Bí mo ṣe sá wọlé báyìí mo gbé àgé àlùwàlá mi mo lọ ṣàlùwàlá. Mo bẹ̀rẹ̀ sí í ṣàdúrà. Mo bẹ̀rẹ̀ sí í ṣàdúrà kíkan àdúrà tán ní kí n ṣe. Mo ṣe. Ẹni tó bá ní kò sáyé ó ti kú wọn tí ì sin. Ibi tí mo lè sọ ibi tí mo lè yànnà náà yẹn dénú. Pé kò sáyé kẹ̀ onítọ̀hún ti kú wọn tí ì sin. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Bàbá ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ rí pé gbogbo ẹni tó bá wo nǹkan tí à ń ṣe lọ́jọ́ ti tòní mo mọ̀ pé wọ́n á rí ẹ̀kọ́ kan àbí méjì. Torí pé tá bá ní ká wo ayé ìsìn tá bá rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ń ṣe àwọn èèyàn kàn ń tẹ̀lé ayé bàṣùbàṣù tí wọn ò tiẹ̀ wò pé àwọn kan wà ń kọ̀rọ̀ tó jẹ́ pé bí o ṣe ń ṣe inú ń bí wọn, o kí wọn o kí wọn inú ń bí wọn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ọba àlárùn àbí ọba dá yín sí. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. Bàbá kí tó wọnú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè. Bàbá a rí pé pọ́jọ́ mẹ́ta àárí lè rí nínú àwọn sinimá jàǹkànjàǹkàn tí àwọn ènìyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá ṣé ẹ̀yin ni ẹ fẹ́ ṣe àwọn eré yẹn ni àbí iṣẹ́ míì tí ẹ yàn láàyò òun ló gba àwọn nǹkan yìí lọ́wọ́ yín? Bàbá ǹjẹ́ lè ṣàlàyé kí ni nǹkan tí ó fà á? Ṣé rí wọ́n ní èèyàn ò lè kiri méjì bọ́ná lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ni. A dẹ̀ lè kiri méjì bọ́ná lẹ́ẹ̀kan náà. A lè yọ ẹsẹ̀ méjèèjì nínú ẹkù lẹ́ẹ̀kan náà ni. Ìkọ̀ọ̀kan náà la máa yọ ẹsẹ̀. Ṣé mo mú ìdí tí mo kọ́kọ́ àwọn òwe tí mo pa yìí ni wípé èèyàn ò lè ṣe nǹkan méjì lẹ́ẹ̀kan ṣo. Bẹ́ẹ̀ni. Mo ń ṣiṣẹ́ ìjọba, iṣẹ́ ìjọba gbà mí láàyè lódodo. Nítorí ẹ rántí pé mo sọ wípé ẹnìkan Bùnmi Ẹ́pò ọmọ Bádéjọ
òun ló gbà mí sí ibi iṣẹ́ náà sọ pé kí n wá kọ application sí ibi iṣẹ́ nígbà tí ẹ̀gbọ́n wọn kú so nígbà tí mo ṣiṣẹ́ yẹn lọ ọ̀wọ́n tí mo bá ń bẹ̀ fàyè gbà mí nígbà tó yá ọ̀gá kan dé ọ̀gá yẹn mú mi ń pàpà pópó nítorí ó ti mọ̀ pé òṣèré orí ìtàgé ni mí wọn fún mi ní ààyè púpọ̀ láti lọ àlẹ́ ń ṣe àǹdọ́gbọ́n sí nígbà tó yá àyè wà àmọ́ ṣe mọ̀ yí pé a tún ti wá pọ̀ ẹ̀ka ti pọ̀ èyí wù mí ò wọ́n òun dẹ̀ ni ọmọ ìyá méjì ṣe é jẹun nínú àwo kan náà torí tí wọ́n bá mẹ́ran ńlá kan tí wọ́n mú kékeré kan àbúrò lè máa wò pé ńlá ló tọ́ sí mi kẹ́gbọ́n máa wò pé ṣe bí mo jù lọ ó dẹ̀ lè wo ńlá yẹn kó jẹ́ eegun ni kó jẹ́ kékeré ẹran ni àmọ́ tẹ́ bá gbé sínú àwo ńlá ló máa wọn ẹ̀gbọ́n ńlá tó wọn ẹ̀gbọ́n yìí ló wọn àbúrò gbogbo ló máa sá fún kékeré tó jẹ́ ẹran ìyẹn ló fà á torí a ti pọ̀ oríṣiríṣi òṣèré ti pọ̀ gbogbo ọdẹ náà ní ọ̀wọ́n tí wọ́n mọ̀ tí wọ́n ń pè ẹ mọ̀ pé èèyàn tó bá mọ̀yàn mo ṣe ń ṣeré mo ṣe dé láti Ìjẹ̀bú ní ìjọ sátọ̀dé ni àmọ́ tó bá ní sinimá tí wọ́n ń yà ń sìn ní mi sí ń bẹ̀ sinimá tá a kọ́kọ́ ń fi cinematography yà CP16 kámẹ́rà bíi irú ti bàbá Ògúndé ṣàṣà nínú ẹgbẹ́ mi ló máa sọ wípé òun yọ ọ́nú ẹ̀ jù mí lọ bẹ́ẹ̀ ni nítorí ọ̀wọ́n tí àjọ ń ya sinimá nígbà yẹn wọ́n mọ̀ wípé ọkùnrin làdá ọkùnrin làkọ ọkùnrin náà ló dì mú àmọ́ ńgbà tó dòde ìsìn eré tíátà yìí dẹ̀ ní ó máa ń pè yín ni ó máa pèèyàn ni òun ló máa ń yọ̀yàn kúrò tó bá ní atúní PM production manager ń sìn yá ní àjànàkú tó bá sọ àjànàkú náà pé mo ná ọmọ kan náà ní àwo ìṣe ìka lo ọ̀gá yẹn ẹ ṣe jẹ́ ká lo ọmọdé kò ní náà wá lówó púpọ̀ ọ̀gá ilé sọ pé òun fẹ́ gba 200,000 sí àbí 250 a máa ń dọ́gbọ́n jẹra wa ní ẹsẹ̀ tá a bá ti sí nínú ẹgbẹ́ kan náà pọ̀ mọ́ ara wa tí Ọlọ́run bá dẹ̀ jẹ́ kọ́ pé ìwọ máa ṣe èèyàn máa ṣe tó bá pè mí kò sí nǹkan tó dá mi dúró kò sí eré sinimá tí n lè ṣe kò sí nítorí mo kọ́ṣẹ́ orí ìtàgé débi tí mo mọ̀ mi ìṣòro oògùn tẹ́lẹ̀ o bí jàǹdùkú ni mo máa ń ṣe àrọ́bá ló sọ mí dolóògùn àrọ́bá eré Nájímù Adétáyọ̀ tí a ń pè ní Goroso òun ló sọ mí lẹ́yìn tí ń pọ̀fọ̀ mi kì í pọ̀fọ̀ mi ṣe babaláwo. bàbá a ṣe ń bọ̀ abẹ́ torí mo fẹ́ ká kọ́kọ́ lọ síbi tá à ń lọ kó tó ní pé mo padà wá síbi bẹ̀. bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ bá wa sọ ń sìn ẹ mọ̀ èmi ni mo yà bàrà tí mo yà síbòmí ibi tí à ń lọ yìí gangan òun náà la dé yẹn gangan. bàbá màá fẹ́ kí ẹ bá àwọn wa sọ̀rọ̀ kẹ bá àwọn olólùfẹ́ yín sọ̀rọ̀ kẹ bá gbogbo àgbáyé sọ̀rọ̀ nǹkan tó yẹ pé tó ṣàtọ̀ sí àwọn nǹkan tí ẹ ti bá wa sọ tó jẹ́ bí ìdojúkọ tó jẹ́ má lè gbàgbé tó yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ bá wa sọ yálà lẹ́nu iṣẹ́ àbí kẹ̀ lójú ayé tí ẹ fẹ́ fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́. gbogbo ọ̀rọ̀ tí a ti ń sọ látàárọ̀ kò sí àṣàdànù níbẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ṣe rí ọgbọ́n òpin síbẹ̀ kan bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀rẹ́ ò dùn tá a bá ti kú tá a bá wà láyé lọ̀rẹ́ dùn mọ́ èyí ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣó lóore mi lẹ fẹ́ kí n fi ṣe àríkọ́gbọ́n báyìí tó Ọlọ́run orí bá mi dárí ẹ̀ṣẹ̀ yìí Nájímù Adétáyọ̀ ọmọ Goroso jẹ́ Goroso Oyoyo Theatre Group ṣé mọ̀ tí èèyàn bá rí oore nígbà kan ẹ máa rò pé ibí yìí náà ni Ọlọ́run ṣoore sí. bẹ́ẹ̀ni. nítorí tí èèyàn bá ṣe mí ní oore mo máa ń fi tọkàntọkàn
tẹ̀lé onítọ̀hún mi kì í padà tí n bá ní owó lọ́wọ́ máa fi bá a lò. Rájí Adétáyọ̀ lò mí. Òun náà nígbà tó yá ó tún gbógun nìde. Ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi. Má bínú ìwọ ṣóréṣóré. Má bínú ìwọ tó ń wó ore kiri. Ore lè padà dibi. Ibi dẹ̀ lè padà dóore. Mo ń sọ̀rọ̀ pé Goroso òun ló sọ mí lórúkọ tí mò ń jẹ́ yàtọ̀ sórúkọ tí bàbá mi sọ mí. Torí inú eré ẹ̀ láti jẹ́ Àjànàkú. 13 episode 5 ni mo ṣe fún. Àkọ́kọ́ ni àrọ́bá. Nígbà àrọ́bá ni Goroso ti mú mi sínú. Tèmi ò dẹ̀ mọ̀. Nítorí wọn pèlére Goroso mọ́. Eré Àjànàkú ni wọ́n ń pè. A wá fẹ́ ṣe Arúmọ Gàlè. Olóògùn ni, olóògùn lèmi náà ń ṣe. Àtúnṣe bẹ̀rẹ̀. Wọ́n á pè mí pé ogun dé. Ó fẹ́ jà Goroso lọ́jọ́ náà lọ́hùn. Mo sì débẹ̀. A ṣe nígbà tó máa sọ̀rọ̀ ó ní ẹni tá a pè kó wá wo gọ̀bì. Ó ní wọ́n wá ní kíni yìí gọ̀bì. Èmi rò pé à ń ṣeré orí ìtàgé lásán ni. Èmi náà ní tó ní gọ̀bì bá lè dáwò ni kò ní péyàn kan kó wá bá òun wò ó. A sọ̀rọ̀ yẹn bí àwàdà. Kò pẹ́ ọ̀rẹ́ mi kan wà ní Abẹ́òkúta. Jídé là ń pè. Jídé yìí ni èmi ni mo ṣe atọ́nà bí Goroso ṣe gba owó ìyàwó àkọ́fẹ́ lọ́wọ́ ẹ̀. Nígbà tí a ṣiṣẹ́ yẹn wọ́n tà fún Suntap Film. Mo ṣe nu iṣẹ́ yẹn náà. Wọ́n tà fún Suntap Film. Wọ́n dàbí ni pé òun àti Goroso torí àbúrò ìyàwó Goroso ló jẹ́. Bọ̀tọ̀ Ọlọ́run gbọ́wọ́ ẹ̀ sókè torí iṣẹ́ fíríjì ló ń ṣe. Ìjà wá dé láàrin wọn. A wá fẹ́ lọ ṣe eré kan Goroso sick ní yíyà yẹn. Èmi wà lÉkòó. 1993 ni yes mi gbàgbé. Èmi wá gbàṣẹ́ kan iṣẹ́ yẹn tóbi tó kàǹkà tó jẹ́ pé ó yọ ṣéǹjì sí mi lọ́wọ́. Mo wá pe Goroso pé nígbà tí ẹ lè lọ bá Rẹ́mọ Carpet torí Rẹ́mọ Carpet la ṣe ìyàwó àkọ́fẹ́ fún. Ẹ lọ bá ST Tiamiu níjẹ̀bú-Mùṣin. Ó ní òun ò tí ì ní akitiyan àti jáde. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ní ẹ̀hùn. Àṣeyàn kì í ṣe bẹ́ẹ̀. Ẹ ṣọ́ra o. Má ní nítorí pé ọ̀rẹ́ ẹ ló gbé ẹ gòkè. O ò fẹ́ kó ṣubú o. Ó lè padà fà ẹ́ ṣubú. Ọ̀rẹ́ ẹ tó gbé ẹ gòkè yẹn tí wọ́n rò yí pé kò ní ṣubú òun fi tọkàntọkàn dúró tì í. Òun fúnra ara ẹ̀ tó o bá ti gòkè ó lè padà fà ẹ́ ṣubú. Àkọ́kọ́ ìrànlọ́wọ́ tí mo máa kọ́kọ́ rí òun ni àbúrò ìyàwó Goroso yẹn. Inú ilé Goroso ọmọ Abẹ́òkúta ni mi kì í lọ ilé wa. Goroso náà wá nígbàgbọ́ pé mi ò mọ́lé ni mi ṣe ń lọ ilé wa ní Ìkìjà. A máa tójú bọlé. Nǹkan tí mò ń sá fún lé bàbá mi gangan bàbá tó bí mi lọ́mọ. Òun náà mo pàdé nílé Goroso. À ń bọ̀. Ó wá gbówó fún mi pé kí n bá òun ṣe fíìmù. Ní ò ṣe gbé fún Goroso. Ó ní owó ìyàwó àkọ́fẹ́ ńbo ló wà. Mo ní ṣe bí Suntap ló tà. Mo ní wọ́n ti fún ẹ lówó ṣé ò gbówó ni. Ó ní kí n má sọ̀rọ̀ jù. Tí n bá fẹ́ owó tóun fẹ́ gbé fún mi kí n fi ṣiṣẹ́. Òun á gbé fún Ẹ̀bùn Olóyèdé. Bó ṣe sọ láyà.
ẹ má kọ oore ọ̀yá màá ṣe oníkìlọ́kọ ìtàn wá n bá pe ọ̀rẹ́ mi Sunday Osai wọn fẹ́ kọ̀tọ̀ kan báyìí ni mo sì fẹ́ kí ìtàn yẹn rí àwa jókòó wájọ kọ ìtàn àfẹ́ẹ̀rí la kọ nígbà tá a kọ̀tọ̀ yẹn tán ọ̀rẹ́ mi torí mi àbúrò ìyàwó Goroso yẹn tá à ń pè ní Jídé yìí ó torí mi ó wọ cooperative kan wọ́n ń pè ní ×3 ẹ ṣọ́ra fún èèyàn òun ẹ ṣọ́ra fún èèyàn le èèyàn náà ló máa ràn yín lọ́wọ́ o àmọ́ ẹ ṣọ́ra ẹni tó ràn ẹ́ lọ́wọ́ ó lè ṣèkà fún èèyàn lọ́la o ẹni tó jẹ́ kémi jẹ́ àjànàkú òun ló ṣèkà yìí o ṣé mọ̀ pé mo sọ pé Goroso ló sọ mí lórúkọ àjànàkú nínú eré ẹ̀ àbámbọ̀ n bá pe Goroso gẹ́gẹ́ bí inú kan tí mo ní sí Goroso mo á sọ̀rọ̀ ẹ ní ẹ̀nà mo ní tí n bá tẹ̀ wá ti ọ̀dọ̀ yìí ìṣoríire báà la ṣe máa pè é ó ní dáadáa ní kíní kan ní àṣé ó ti ní ìkùnsínú tí èmi ò mọ̀ ìkùnsínú tí èmi ò mọ̀ sí yìí ló wà nú ẹ̀ nígbà tí ó di wípé a fẹ́ gbowó wọ́n gbowó wa èló la fi ń ya sinimá ọ̀hún gan 150 wọ́n fẹ́ gbà mo fẹ́ fi ya sinimá 150,000 yes. Gbogbo 94 torí mo lo ọdún kan 93 94 95 láya àfẹ́rí nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ mo ní ọ̀rẹ́ kan tó ń pè ní Samson lórúkọ ẹ̀ bọ̀ Sami fídíò la máa ń pè lábẹ́kúta òun àti Goroso máa ń jáde kiri a sì mú ọjọ́ yẹn síwájú pé ọjọ́ báyìí là ń lọ sí location alákòókò ń bí láti fẹ́ yaṣẹ́ Afam Hotel ni mo book ní ọdún náà lọ́hùn ọ̀pọ̀ ohun òṣèré mo pe Taiwo Hassan tó jẹ́ Ògògó mo pe Yinka Quadri mo lọ sọ́dún fáwọn ọlọ́pọ̀ wọ́n gbà náà lọ́hùn èló ni wọ́n gbà nígbà yẹn lọ́hùn ní 95 yìí 7,000 ni mo fún Yinka Quadri a kì í sanwó tán mo fún wọn ní 3,500 ní fún Ògògó náà ní 3,500 torí ọ̀rẹ́ mi l'Ògògó lọ́la ọ̀rẹ́ mi kì ní Taiwo Hassan bí mi ṣe súnmọ́ tí àdẹ̀ pé kíní tó bá rí mi ọ̀rẹ́ mi ṣe ni ó máa ń pè mí ní kí n má wọ́rí o kò sí nǹkan tó le tí kì í dẹ̀rọ̀ unfortunately bí Sámù yẹn ṣe dé ó wá pè mí pé Àjànàkú mo ní ẹ̀ ó ní Goroso wà ní eré yín mo ní ó wà ń bẹ báwo máa ṣe ṣeré tí Goroso ní síbẹ̀ kí n má jẹ́ kó bẹ̀ kó bá mi lọ sí location yẹn o níjọ́ tá a bá fẹ́ lọ o mo ní kí ló rí ó ní nǹkan tó ń fẹ́ sọ nìyẹn níjọ́ tíṣẹ́ bá kàn ní kí n pè é àṣé ó ti lọ ṣiṣẹ́ èmi ò dẹ̀ mọ̀ à ń ṣiṣẹ́ yẹn lọ àwọn àkùdé kan dé bá iṣẹ́ yẹn tí a fi tètè parí iṣẹ́ yẹn déètì tí mo fún tó fi dé kí la máa ṣe ó sì dé ọwọ́ ẹ̀ ni mo ti rajá tí mo fẹ́ lò fún oògùn níjọ́ náà lọ́hùn ọ̀rẹ́ mi yẹn náà ló sanwó ajá yẹn àwa débẹ̀ a fẹ́ bẹ́ ajá ló díjà lẹ̀ níjọ́ yẹn tóun bá mọ̀ wípé wọ́n máa bá jẹun fóògùn ajá tí mo ti sanwó fún tóun bá mọ̀ wípé wọ́n máa bá jẹun fóògùn ni òun ò ní ìta ó ṣàfẹ́ dẹ́kun yẹn rú ọlọ́run dẹ̀ gbàkóso kọ́lọ́n bá ń fọrun kẹ́ Lèkínsìn mo bẹ̀ ó gbọ́ Jèmísì Dẹ̀pẹ̀ mo bẹ̀ ó gbọ́ Ajídára
òun náà wà nù iṣẹ́ yẹn ká tó wá lẹ́sẹ̀ wò pé ok ẹ̀bùn ọláyà gan wà nù iṣẹ́ yẹn Olóyèdé ó wà nù àfẹ́rẹ́ àṣàṣìṣẹ́ yẹn iṣẹ́ yẹn wá kó jáde kó jáde kí ló dé eré tí máa kọ́kọ́ ṣe rèé tí èèyàn lè kówó fún mi ṣé wà ní jáde ni àṣà gbìyànjú ẹlẹ́bẹ̀rẹ̀ sí ṣàdúrà nígbà tí mo wá ṣe àdúrà kan lálẹ́ àfáà mi kan ló fún mi ní nọ́ńkàlí yẹn ní kì í ṣe ní gbogbo nǹkan tó bá wà níbẹ̀ mo gbọ́dọ̀ rí mo ní ó ní kí n lọ ṣe n bá ṣe nígbà tó di bóyá mo ti sùn ní o mo kàn ń wo kíní yẹn bí àwòrán nǹkan tí à ń ṣe tẹ́nìkan kan lọ di àrò ó dẹ̀ lọ ti nǹkan kan bọnú iná ó dẹ̀ kó erúbò ó dẹ̀ gbé òkúta lé mọ́lẹ̀ wọ́n á rí i pé bàbá àṣìṣà rèé goroso kí ló ń bò mọ́lẹ̀ bá lọ bẹ̀ mo bá ṣí bí mo ṣe yọ kíní yẹn ọ̀gá Jídé la fẹ́ yà láti fi kún iṣẹ́ yẹn pé kó lè ṣe kíní bọ́gá Jídé ṣe ránṣẹ́ sí ọ̀sá ẹ̀ pé àwọn máa wà nílé o kán wá ya nǹkan tó bá fẹ́ yà wọn lọ̀gá ọlọ́pàá níjọ́ tí mo yọ kíní yẹn nú àrò mo á wọ bá lọ Abẹ́òkúta mo lọ bá ọ̀rẹ́ mi tó jẹ́ Jídé yẹn ètò iṣẹ́ ẹ̀ ti parí ṣé mo pàṣẹ fẹ́ lọ yọ̀gá Jídé ni mo ní iṣẹ́ ti parí mẹ́rin tán kọ́kọ́ mẹ́rin sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ni mo rí mo kàn sọ pé iṣẹ́ ti parí ni ibẹ̀ ni mo wà Goroso ó ní ó bí ọmọ púpọ̀ ó bí Àṣìṣà àti Déọlá lálẹ́ ẹjọ́ tí mo wá sọ yẹn ọjọ́ mélòó gbàgbé ni o kọ́lọ́ ń ṣàánú wa Ọlọ́run má fi oore oníkálukú wa sọ́wọ́ ọ̀tá wa o àmín o torí tí oore èèyàn bá lọ wà lọ́wọ́ ọ̀tá lódodo ó lè fún yàn but àti gba kinní yẹn padà ni ó máa wá n bá lọ wòran bọ́ọ̀lù a fẹ́ lọ gbá bọ́ọ̀lù Nàìjíríà fẹ́ lọ gbá World Cup kan ni wọ́n á gbá friendly match mo ti wá ṣáàṣì Nàìjíríà tá a lù sí friendly match yẹn àwa ń sọ̀rọ̀ bọ̀ Déọlá mo lè rántí pé nígbà yẹn lọ́hùn ó wà ń bẹ̀ èmi ò mọ̀ pé òun ló wà níwájú mi ìgbà ni ẹgbẹ́ ní sọ́hún jọ kí ni máa wò pé ọmọ kékeré wo ló ń sọ̀rọ̀ báyìí nígbà tí màá débẹ̀ máa rí i pé Déọlá ni mo ní Déọlá tí ó rántí pé mi ló ń bá èmi mò ń sọ̀rọ̀ tó ń sọ pé ń gbẹ́nu sọ̀rọ̀ ó ní kíní kankan mo ṣe dìímú pé wá èmi pẹ̀lú bàbá ẹ bá ń jà ọmọ kékeré ni wọ kí ló ń wọ́ tí máa dé tí máa fún lówó ló bá bọ́ṣọ sí mi lọ́wọ́ ló bá sá lọ bá bàbá ẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn èmi náà mo lọ sùn bọ̀ mo rí i pé mo fẹjọ́ ẹ̀sùn àwọn èèyàn méjì kẹ́mìsì kan wà níbi tí ọ̀rẹ́ mi tó gbé owó fún mi yẹn tó ti ń ṣiṣẹ́ kẹ́mìsì yẹn ni máa ní sórí nǹkan tí Déọlá ṣe ó ní kí n lọ fẹjọ́ ẹ̀sùn Sami Video máa lọ ọ̀dọ̀ Sami Video mo ní tó Déọlá báyìí ló sọ aṣọ tó bọ́lẹ̀ nìyí o kó má rí pé bóyá kinní kan bá mu aṣọ fún nígbà tó di ijọ́ kejì mo jókòó síwájú ilé ọ̀rẹ́ mi yẹn mo sorí kodò báyìí mo dorí kodò ìyá Àṣìṣà kọ́lọ́mbà ń fọ̀run kẹ́ wẹ́ ẹ ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bó ṣe ń bọ̀ báyìí èmi ò tẹ́ mọ̀ pé ń bọ̀ lẹ́yìn mi ó kàn dàbàrà bò mí lẹ́yìn mọ́lẹ̀ ní gbà tàbí yẹn máa gbó sókè ìyá Àṣìṣà ni ìyàwó Goroso ní iléeṣẹ́ kankan ó dùn mí bọ́dẹ̀ mi ṣe ń bọ̀ nìyẹn ó kàn jági ní ẹ fẹ́ pààyàn sí mi lọ́rùn ni òun wá na àǹtí ẹ̀ mo ní má torí mi ṣẹ̀ àǹtí ẹ̀ ni ò mọ̀ wípé èmi fẹ́ ràn wọ́ lọ́wọ́ òun náà fẹ́ ràn mí lọ́wọ́ ni torí tí ò bá sí ìdádúró ńgbà yẹn èmi àti Jídé jọ máa wà dè níní
nítorí nígbà tí ó kó 150 yẹn fún mi ó wà ní owó gidi tá a fi ń ya sinimá. Bí Goroso ṣe rí kíní ẹ̀ ọba gbé lọ ó di MTD Ìbàrà ó lọ rìpọ́ọ̀tì wá ní Ìbàrà pé ẹnìkan ó lọ rìpọ́ọ̀tì pé wọ́n na ìyàwó òun assault. Ó yẹ sọ pé wọ́n na ìyàwó òun, ọlọ́pàá dé wọ́n wá mú Jídé tó jẹ́ ọ̀rẹ́ tèmi. Ṣé mọ̀ pé mo gbọ́dọ̀ lọ bẹ̀ torí òun ló máa fún mi lówó, èmi lọ sọ fún pé fíìmù ẹ̀ ṣe parí ni, òun ló máa fún mi lówó mọ́tò tí màá fi wá torí gbogbo nǹkan ti dojú kejì. N bá lọ èmi náà lọ wò ibẹ̀ lòun ti rí mi, ó wá ń lọ complain pé ọ̀rẹ́ ẹ̀ yẹn ni tó dá 20 naira gbà lọ́wọ́ ọmọ òun lálẹ́ àná. Èmi ò mọ̀ bó ti ń sọ bẹ́ẹ̀. Inú kan lèmi ní pẹ̀lú ẹ̀, gbogbo nǹkan tó ń sọ ẹ̀ mi ní kórìíra fún Goroso. Nígbà tí ó máa kàn dé máa padà sílé, wọ́n release ọ̀rẹ́ mi yẹn on bail, àwa padà lọ́lé. Bó ṣe wá bá mi nígbà tí mi pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn ń sọ̀rọ̀, ọ̀rẹ́ mi yẹn wá wọ ṣọ́ọ̀bù, ó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí, ó mọ̀ nǹkan yàn lẹ́ṣẹ̀, ó ṣàfẹ́ kí n ṣe nǹkan kan tó máa tí àwọn máa lè fi rí ìjọba máa fi lè sọ pé mo mọ̀ wípé mo lè ṣe nǹkan bẹ́ẹ̀. Ó fọ́ mi létí lẹ́ẹ̀kínní, ẹ̀mẹ́ta ló fọ́ mi létí níjọ́ náà lọ́hùn. Goroso yìí. Goroso. Nígbà tó délé kẹta yẹn èmi náà ti wá wò pé anything tó bá máa dà ló máa dà. Mo ti fẹ́ ní kémi náà súnmọ́, ó sá torí pé mo ti wá bínú, ó wọ mọ́tò ó gba ìtókò lọ, ó lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ wa kan, ọ̀rẹ́ ẹ̀ ni but òun ló mú mi mọ̀, ó gbabẹ̀ lọ. Mo rò pé ẹni tó lọ ọ̀dọ̀ Awíkonko la máa ń pe ẹnìyẹn ní ìtókò níbi ìsọ ẹran. Mo rò pé ọ̀rẹ́ yìí olóògùn ni. Wọ́n á gbọ́ ọ̀rẹ́ mi ṣe ní ká lọ rìpọ́ọ̀tì ẹ̀ ní MTD Ìbàrà nìyẹn, kí kìíní ẹ̀ má tún di nǹkan tó máa tún wá lọ ṣáájú wa rìpọ́ọ̀tì, láì mọ̀ wípé òun ti kọ̀wé pé mo rọ́ọ̀bù ọmọ òun ní 20 naira nígbà yẹn. Bá ṣe rìpọ́ọ̀tì wọn ni ó fẹ́ ká wá ní, ó ti sọ bẹ́ẹ̀. Wọ́n bá mú wá ní kí n máa kọ statement. Statement kí ni pé mo jalè 20 naira. Mo ní 20 naira bá mo fẹ́ kọ kí ni mo bí mo ti wá ń ṣe kíní yẹn, ẹ mọ̀ pé Ọlọ́run bá ń fẹ́ ní tiẹ̀ sílẹ̀. Ọlọ́pàá kan ní MTD Ìbàrà yẹn gangan mi mọ̀ kò tán lè wà lénìí, ọlọ́pàá ni wọ́n. Wá dé wá ń wò mí, ẹgbẹ́ akọ̀yìn sí mi ló ń wá ń pè mí, Àjànàkú bàbá. Inú mi ò dùn, mi ìfẹ́ dá lóhùn tọ̀hún lóhùn ni, kó fi mí lẹ̀ jàre, èmi tí mo wà nínú problem ń pa Àjànàkú bàbá. Àṣẹ ọ̀gá àwọn tí ó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi yẹn ni ó tún pé Àjànàkú bàbá, mi dáhùn. Ó ní bàbá Àjànàkú sẹ́yìn kọ́ mo ń bá wí ni, ọ̀gá dey call you now. Bá wọ̀ yìí ẹ má bínú, kí ló dé, kí lè ṣe ní session òun. Mo ní wọ́n ní Goroso sọ pé mo rọ́ọ̀bù ọmọ òun ní 20 naira ní níjọ́ yẹn ni mo mọ̀ wípé ọlọ́pàá gidi wà. Ó wá pè mí, nígbà tó pè mí ó ní kí n ṣàlàyé bọ́rọ̀ yẹn bá ṣe jẹ́ fún òun, pé kí n má purọ́ o, tí n bá purọ́ tọ́rọ̀ yẹn bá wá já mọ́ nǹkankan ó máa dùn ún o. Mo ṣàlàyé gbogbo detail bá ṣe bẹ̀rẹ̀ lórí sinimá, bá ṣe parí sinimá, tọ́mọ ẹ̀ ṣe sọ̀rọ̀ sí mi tó lókè. Níjọ́ yẹn lọ́hùn fúnra ọlọ́pàá yẹn ló ní kán lọ pe Taisi méjì wá. Ṣé mọ̀ pé complainer ló yẹ kó lọ pe Taisi kó fi kọ́lọ́pàá lọ. Ọ̀gá yẹn lọ́jọ́ yẹn lọ́hùn
gbogbo pòkípò tán bá wà ọlọ́run ọba Elédùmarè kó máa bá mi gbé wọn ga sí. Ọ̀gá yẹn ló sanwó táìsì ó dẹ̀ kó àwọn ọlọ́pàá oníkan lọ change kan tẹ̀lé mi lọ sí àdúgbò wọn Goroso ní Ìjàyè ọjà alẹ́ à ń pe àdúgbò wọn ní ìsàlẹ̀ Abẹ́sẹ̀ bá ṣe dé junction roundabout Ìjàyè yẹn wọ́n ní kí n bọ́lẹ̀ inú mọ́tò wọ́n ń pe ẹnìkan ní Jasper ní Ìjàyè roundabout ó ti gba ọwọ́ mi kọjá rí nígbà tí mo wà ní Abẹ́òkúta ó ń tírèènì ẹ̀ṣẹ̀ wọ́n á sọ pé báyìí kọ́ náà ṣe ń ṣe báyìí náà ṣe ń ṣe wọ́n á gba pad níjọ́ yẹn lọ́hùn mo wá kọ́ lẹ́sẹ̀ Jasper yẹn náà ọ̀kan ní Abẹ́òkúta ní Ìjàyè yẹn o ní roundabout Ìjàyè yẹn ọ̀kan ní ilé níbẹ̀ ìyẹn bá rí mi wá ní Àjànàkú sùúrù tẹ nílànà yẹn ló dá o òun ò mọ̀ pé àwọn ọlọ́pàá ló tẹ̀lé mi mo ṣe ṣe sùúrù nìyẹn wọ́n fẹ́ kẹ́ pààyàn ní o wọ́n fẹ́ kinní kan ní o wọ́n fẹ́ kẹ́ ṣe gbá ní o kò ṣáà sọ gbogbo nǹkan tí ó ń sọ lẹ́yìn tó sọ gbogbo yẹn mo ní òkè èmi mọ̀ pé àwọn ọlọ́pàá ló ń lọ wájú àwọn kan bọ́ sí ẹ̀gbẹ́ títì ń bí àwọn kan wà níbi tí mo wà àwọn kan ń lọ láàrin títì àwọn kan dẹ̀ ń lọ wájú mi wọ́n gbọ́ gbogbo wọn ṣe ń sọ̀rọ̀ ká fi dé ìsàlẹ̀ àfi dé ibi kẹ́míìsì tí ọmọ ẹ̀ ti ra oògùn tí mo ti gbaṣọ ọmọ kẹ́míìsì yẹn ò tẹ̀ kọ́ fẹ́ sọ̀rọ̀ ó ní ẹ máa òun ò fẹ́ wà lágoroso kíní kankan wọ́n ní rárá wọ́n bá yọ ID card pọ́lọ́pàá lọ́wọ́n ẹ gbọ́ wọ́n ní ṣọ́ọ̀bù yìí ni ọmọ yìí ti bàbá yìí ti jí 20 naira gbà lọ́wọ́ ọmọ Goroso ní rárá o ó ní ọmọ Goroso ó bá ṣàlàyé bó ṣe jẹ́ ó ní Goroso wá ra $1.5 billion àti Mogadam lọ́wọ́ Ògùn ní méjèèjì àbá kúrò ń bẹ̀ bá ṣe ń lọ báyìí wọ́n pe bàbá kan ní bàbá Alùbí àgbà tàbá fẹ́ wo Adétayọ̀ compound nísàlẹ̀ Abẹ́sẹ̀ yẹn bàbá yẹn wá rí mi bàbá yẹn ní Àjànàkú ọ̀kárí láyé sùúrù tó nílànà yẹn ló da sọ̀rẹ́ rẹ̀ bàbá yẹn tá sọ̀rọ̀ àgbà pé bọ́ọ̀rẹ̀ bá ṣe tó níjà ìṣe máa ń tó wọn ọmọ pọ́lọ́pàá ló tẹ̀lé mi àwa lọ wọ́n á fi ilé tí Goroso wá sọ̀kúta tó rò pé bẹ́ẹ̀ ni máa sùn ó sọ̀kúta fọ́ glass nígbà táwọn padà bọ̀ àwa bá Goroso tó sùn sórí ẹ̀ níta gbangba níwájú ilé wọn èyí tó wà ń jáyè àwọn ọlọ́pàá yẹn bá jí pẹ̀lú kanra pé ó fún wọn ní ìròyìn aburú tí ò rí bẹ́ẹ̀ wọ́n bá ní kó pàdé ọ̀wọ́n a bá padà sí MTD Ìbára wọ́n bá sọ pé ọlọ́pàá yẹn bá ní kí ló ṣẹlẹ̀ wọ́n bá rìpọ́tì wọn ga wọn wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní òkè kan lọ àrẹ́sì Goroso wá fún un kan náà tẹ̀ sí ń bọ̀ wọ́n bá ní kí n máa lọlé mo ní bí mo ṣe wà kò sówó lọ́wọ́ mi nígbà yẹn ó ka 20 naira mẹ́wàá fún mi ká pè lẹ́gbẹ̀rún kan ó ní kí n fi wọ mọ́tò ó ní bó mo lọ mo lẹ́kọ̀ọ́ ó ní kí n fi wọ mọ́tò èmi àtọ̀rẹ́ mi á padà lọlé ọ̀rẹ́ mi náà fún mi ní ìyẹn Jídé òun náà fún mi ní 1.5 ó ní òun bọ̀ lẹ́kọ̀ọ́ èmi rò pé ó ti tán kò tí ì tán àwọn ẹ́díìtì fíìmù ọ̀rẹ́ mi èmi àtọ̀rẹ́ mi tá a jọ máa ń sọ̀rọ̀ tẹ́ bá gbé fíìmù fún ẹ́dítọ̀ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ máa ṣe ni pé kẹ́ máa wo bó ṣe ń ge ẹni tí wọ́n wá ń gé fíìmù yìí Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn Yẹmí Mẹ́ṣíóyè òun àti Ọ̀sáì ni olùdarí eré Yẹmí Mẹ́ṣíóyè ló yà ọ̀dẹ̀ náà wà lórí system tí wọ́n ń ge kò sí nǹkan kan tí mo lè sọ àkọ́kọ́ ya eré mi nìyẹn àwọn méjèèjì tán dẹ̀ wà ń bẹ̀ yẹn wọ́n jù mí lọ ń di iṣẹ́ yìí torí Yẹmí la kọ́kọ́ jọ ń ṣe sinimá òun ló dá Mesh Film sílẹ̀. So ìgbà tí a bẹ̀rẹ̀
kíní ọ̀rẹ́ mi bá dojú ìjà kọ mí bẹ̀. ní ìlàkì nǹkan tó ń ṣe wọ́n á wò pé kí ló mì mo fẹ́ lù ú yẹn Yẹmí yẹn bá jáde pé wà á ń bí làkì kí ló ń ṣe ẹ́ ọmọ ogun tó ṣe ń jàbọ̀ láṣẹ́yìn tọ́lá wọn fẹ́ bẹ́ẹ̀ ṣẹ́gun kékeré wa ní kinní kan. a ní ok ó dàbẹ̀ ni pé wọ́n fẹ́ da wàhálà sáàárín àwa méjèèjì. ngbà yẹn dẹ̀ ní ngbà tí mo wà lọ́dọ̀ Goroso mo fóbi kan ẹ jẹ́ má bínú mo ti fẹ́ di babaláwo tán torí bàbá kan wà ní ìsọdá odò ká tó dé gbàǹgbà wọ́n ń pè ní bàbá Dáre bàbá yẹn ọ̀dọ̀ ẹni máa ń lọ jókòó sí láràárọ̀ mo ti dọmọṣẹ́ ẹ̀ torí tí mo fi ní mo lo ọdún kan àti oṣù mẹ́fà 18 months lábẹ́òkúta yẹn ọ̀dọ̀ ẹni máa ti jẹun àárọ̀ bàbá Dáre yẹn ọ̀dọ̀ ẹni máa wà gbà tó jẹ́ pé Goroso tí mo wà lọ́dọ̀ ẹ̀ gangan tí a jọ ń ṣiṣẹ́ kó tó di pé Jídé kówó fún mi kò tọ́jú mi ẹ bá rí mi gbà yẹn lè mọ́ aṣọ tí bá wọ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n fi igi há èrè lọ́rùn ni bàbá Dáre yẹn ni mo máa ń tẹ̀lé kiri máa ń bá kọ àwọn oògùn tán bá lọ gbà lọ́dọ̀ títí tọ́lọ́run dẹ̀ ń jẹ́ kí gbogbo nǹkan máa bọ́ sí nígbà tí máa kúrò ń bẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn tó ẹ ṣé o èmi lọ sí kó ọ̀rọ̀ ti yanjú o Jídé ṣe gba fíìmù ẹ̀ àwa gba fíìmù yẹn kò tán síbẹ̀ nígbà tá a gba fíìmù Goroso tún gbógun nìde ṣe mọ̀ pé ogun tèmi ti lọ wá kó ogun Jídé àti fíìmù Goroso wá padà lọ bá cooperative tó yá owó lọ́wọ́ ẹ̀ ẹni tí ó sì ń dáwó tó ń dáwó síbẹ̀ tí ò tí ì sá Goroso ní ó wá lọ sọ fún wọn pé ó máa dọ́gbọ́n sá lọ ní o kán lọ síìsì fíìmù yẹn lọ́wọ́ ẹ̀ o ó bá síìsì fíìmù ìyẹn lọ ṣe ṣóò ní Àkúrẹ́ ní Adégbémilé ló bá síìsì fíìmù kò dẹ̀ síìsì fóònù bó ṣe wá sẹ́kọ̀ọ́ wá bá mi nìyẹn pé nǹkan báyìí lòun rí òun mo ní sùúrù ló máa fi ṣe o torí pé sùúrù la fi yanjú fíìmù ogún pọ̀ ọmọ Ọlọ́run bá a ṣẹ́gun ní ìwọ nìyẹn èmi ń gbé lọ kóòtù ni àti cooperative yẹn máa gbé gbogbo wọn lọ kóòtù. ńgbà yẹn kí Goroso tó kú ìgbà yẹn ló kọ́kọ́ ní stroke torí àwọn gbìyànjú táwọn náà ṣe ọ̀rẹ́ mi náà dẹ̀ ní òun náà ní gbìyànjú ni òun ṣàlàyé fún mi pé wọ́n sọ wípé Goroso máa wá kóòtù gbogbo ọ̀rọ̀ tó bá ń sọ ìpàkọ́hùn ló máa jókòó sí òun ò gbọ́dọ̀ wọ̀nyí. kò dẹ̀ wọ́ nígbà tó dé èmi náà wà lábẹ́òkúta nígbà tó dé níjọ́ yẹn lọ́run ní Goroso wá kíní kankan ìjọ yẹn náà ni wọ́n ṣe state meeting ANTP state meeting nígbà yẹn torí ANTP la ṣe wá àti ìyà sí campaign káàtì ní oríṣiríṣi ẹgbẹ́ mo pè lẹ́yìn ìgbà tí Goroso kúrò state meeting ìjọ yẹn wọ́n kàn á sọ fún ọ̀rẹ́ mi yẹn pé Goroso máa ṣubú ní state meeting wọ́n rọ̀ṣẹ̀ ó ti ní stroke wọ́n sọ mi pé nǹkan tó jẹ́ lóyò bó rò pé kí ni mo ní ṣé ẹ máa para yín torí fíìmù ni bóun ló fẹ́ pa wọn kó carry on ó má ṣe bẹ̀rẹ̀ nìyẹn títí orí sickness yẹn ni àkọ́bí Goroso tó ṣe fi dàbí nínú eré àrọ́bá orí sickness yẹn ló kú sí wàhálà yẹn ni bóun ṣe kú nínú pé Goroso náà jọ ọdún mẹ́ta lọ sí ìgbà yẹn Goroso náà wà kú ìyẹn mo fi sọ pé ẹni tó ṣèyàn lóore kò ní kó má ṣèkà fún èèyàn o ní mo sọ àríkọ́gbọ́n tèmi nu tó dẹ̀ ti wà nù mí dọ̀la Díọlá náà wà lábẹ́òkúta nígbà kan máa ń sọ fún àwọn èèyàn pé ọmọọṣẹ́ bàbá òun ni mí èmi máa ń sọ fún àwọn èèyàn pé mi ìṣe ọmọọṣẹ́ bàbá ẹ̀
èmi kọ́ṣẹ́ tèmi láyé ọ̀tọ̀ bàbá ẹ̀ wá bá wa ń gbà tó ní ọlá àyà ò jẹ́ kí wọ́n máa róhùn wò pé ká wá gbóhùn lárugẹ ó sunkún wá bá ẹni tí mi yàn bí ọ̀rẹ́ mi dọ̀gà yẹn Sunday Osai ẹ wá ṣe àrọ́bá fún àrọ́bá yẹn ló wá mílẹ̀ títì ló jẹ́ kán dá gúrúsù gan mọ̀ lábẹ́òkúta ìbàjẹ́ nǹkan tí mo sọ gbogbo ẹ̀yin tí ẹ wá ń ṣeré orí ìtàgé kì í ṣe ẹni tó bá sọ yín di star kò ní kó má ṣe yín o ìbàjẹ́ ìrírí tí mo rí ẹ rí pé ilẹ̀kùn bàbá ilẹ̀kùn àgbáyé adalẹ́ bàbá. àlámọ̀ àmì. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ wá bá wa sọ sí torí ẹ ti fi yé wa gẹ́gẹ́ bí àwọn ọ̀tẹ̀ sọ pé ẹ̀yin náà ẹ fi taratara jìnnà sí ìṣẹ̀ṣe. jìnnà sí o oníṣẹ̀ṣe nìyá mi ọmọ Abẹ́òkúta ni alákòógùn nídìílé bàbá mi ní Ìkìjà so gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Ẹ̀gbádẹ̀ náà ti bí mi nítorí ìyá mi bàbá mi ọmọ Abẹ́òkúta ni àdúgbò ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ náà ti bí wọn tẹ bá ní Kéèsì mo tàn mọ́ Kéèsì tẹ bá ní Tòkò mo tàn mọ́ Tòkò Ẹ̀gbánú tẹ bá ní Jẹun mo tàn mọ́ Jẹun tẹ bá ní Kìjà mo tàn mọ́ Kìjà tẹ bá tún wá ní Òwu kò síbi tí ì tàn mọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin Ẹ̀gbá ni wọ́n ti bí mi mi ì lẹ̀ sá fún ṣẹ̀ṣe mi ì kó tó ní ṣẹ̀ṣe kéré nítorí ẹ̀dìyẹ làágùn ìmọ̀ ara ẹ̀ ní òye ọmọ òun ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ èèyàn ọpẹ́lọpẹ́ àwọn ìyá wa ọpẹ́lọpẹ́ àwọn bàbá ọpẹ́lọpẹ́ àwọn àfáà kò sẹ́ni tí lè kékeré gbogbo wọn wọ́n sì gbé mi ró bí mo ṣe wà yìí kò lè dúpẹ́ fún Ọlọ́run Ọlọ́run ò jẹ́ ń tọrọ jẹ bí n ṣe ègún ká mo pè tó bá yá níjọ́ kan àágùn. agbára Ọlọ́run ẹ ṣé Èdùmàrè ẹ ṣeun gan. bàbá ẹ ti bá a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó yẹ pé mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn èèyàn tó bá wo àwọn nǹkan tí à ń ṣe lọ́jọ́ tuntun ní mo mọ̀ pé bóòjú ẹ̀kọ́ 2 3 4 wá rí kan bẹ̀. bàbá káà tó máa lọ gẹ́gẹ́ bí àwọn ipa tẹ́ máa ń kó nínú eré orí ìtàgé ẹ̀yin náà fún ara ẹ sọ́lẹ̀ nǹkan pé ẹ máa ń yìnbọn púpọ̀ nínú sinimá. bàbá ǹjẹ́ lójú ayé náà ǹjẹ́ ṣé ẹ̀yin yìnbọn náà. olóòtú ẹ̀rẹ̀ pamílẹ́rìn láyé tàwa èyí ó gbémọ jáde lójú ayé ó wá yìnbọn àwọn amófinró múyàn kò ṣeé ṣe lójú ayé àmọ́ tẹ bá wò mí dáadáa tá a bá jọ ń lọ ẹ rò pé mi lè dá ṣe wàhálà kankan torí ìdúró mi ò jọ ní wàhálà ojú mi lè ṣe bákan but àmọ́ nítorí wípé ibi tí mo gbé o gbọ́dọ̀ mọ nǹkan kan ṣe ni mo fi kọ́ ẹ̀ṣẹ̀. bàbá ǹjẹ́ ẹ̀ṣin ń jọwọ́ ẹ̀ṣẹ̀ yẹn náà pé tó bá di kàràgídá pé express yẹn wà. ọpọlọ ni ẹ̀ṣẹ̀ kì í ṣe nǹkan tá a mọ̀ ẹni ńgbà kan akàngébẹ̀ ni èmi Ògògó Parí Olódó Jimmy Sidẹ̀pẹ̀ gbogbo wa ń gbà yẹn náà máa dá ANTP boxing club sílẹ̀ torí ọ̀dọ́ ni gbogbo wa a rò pé àwa gbogbo ìṣàdẹ̀ pé yìí èmi àti Ògògó Jimmy Èkó là ń gbé gbogbo adé mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lélẹ́yìí ẹlẹ́ṣẹ̀ ni Taiwo Hassan which is Ògògó ọ̀rẹ́ mi ẹlẹ́ṣẹ̀ ni Jimmy Parí Olódó gbà tí mo lọ sí Abẹ́òkúta ni mo mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun náà àwa ń sọ̀rọ̀ èmi àti Ògògó ń gbà yẹn la ń sọ pé tó bá yá o ká dá club lẹ̀ bá a ṣe jẹ́ pé kíní ká máa pè ní ANTP boxing club àmọ́ àwa dábàá ni Ọlọ́run jàbá wa lọ ìbá jẹ́ àwọn nǹkan tí a lè sọ nígbà tí a dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ yẹn ń jọ yẹn lọ́hùn ẹ mọ̀ Ọlọ́run tó gbà Ọlọ́run gbà pa máa ṣe àmọ́ nígbà yẹn ó wá sọ ó kọ́kọ́ jẹ́ kí Ògògó jẹ́ kí ó mọ̀ wípé ẹ̀ṣẹ̀ kọ́ ló máa fi jẹun
ó wá mú ọ̀rẹ́ mi kúrò ní ṣé mọ̀ pé mo sọ pé mi kì í ṣe olóògùn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni Ògògó náà jẹ́ akéwì lẹ́yìn ọba nígbà yẹn so nígbà tó yá ó kàn di eré ìgbàlódé Ọlọ́run kan tàn mọ́lẹ̀ orúkọ yẹn ni Ògògó kò tẹ́ ẹ̀ ráyè àti sọ pé Làtí ni mo sì ń jẹ́ àfi orúkọ tó máa ń pè mí tó Ògògó mọ̀ mí sí Òmìrán nítorí mo ṣe giant inú fíìmù kan tá à ń pè ní Jagunlabi ńgbà yẹn ọ̀tá ìyẹn ni Òmìrán mi ráyè ẹ̀ṣẹ̀ mọ́ ojoojúmọ́ ni mo ń lọ location mi ráyè ẹ̀ṣẹ̀ mọ́ ọ̀rẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ àti lọ. ẹ ṣeun gan bàbá ẹ dárúkọ Alhaji Taiwo Hassan tí gbogbo ènìyàn mọ̀ sí Ògògó tí a dẹ̀ mọ̀ pé yes àwọn Alhaji Ògògó tí a ń sọ yìí àwọn náà wọ́n gbùdù nínú ẹ̀ṣẹ̀ jíjà bàbá torí tí bá béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá béèrè ní comment section wọ́n á ní bàbá tí wọ́n bá sẹ́ẹ̀tì ríǹgì lẹ̀ fún ẹ̀yin àti Alhaji Taiwo Hassan ta ló máa win. ẹ jẹ́ rí ẹ̀ṣẹ̀ ò mọ ọ̀rẹ́ nígbà tí mo wí yẹn ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ ní kàtígórì light heavyweight lèmi ń jà heavyweight lògògó ń jà ó yàtọ̀ síra wa a lè bára wa jà so èmi weight mi ju ti Jimmy Ìsìdẹ̀pẹ̀ lọ weight mi ju ti Parí Olúlú lọ nítorí ṣẹ́rí ẹ̀ṣẹ̀ kì í ṣe pé wọ́n kàn déédéé lọ́jà o gbọ́dọ̀ ní ọwọ́ tó o máa gbé òun ni kọ́ jẹ́ pé àṣìjọ wà ní kò sí bá a ṣe lè jọ pàdé lórí ríǹgì kíláàsì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe ní flyweight fly bantamweight lightweight welterweight la ní light middleweight la ní light heavy a ní crusherweight láàrin light heavyweight yẹn àyè kan tún wà níbẹ̀ tá à ń pè ní crusherweight ìyẹn ní Bashali bàbá Bashali tó ń jà ńgbà yẹn crusherweight ló ń jà nígbà tó gba title yẹn l'Amẹ́ríkà lòun wá sí Nàìjíríà wọ́n á ṣèǹjì sí heavyweight nítorí wọ́n máa débẹ̀ heavyweight náà ni torí àmì kékeré ìyàtọ̀ kékeré ló wà láàrin crusherweight àti heavyweight jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun bàbá ká tó máa lọ ìbéèrè tí màá béèrè ni pé torí tabá nìkan tí à ń ṣe yìí tabá ní kò ní dé ọ̀dọ̀ Rúgà bàbá irọ́ ni mo pa torí mo lè fi ọwọ́ sọ̀yà ní pé nǹkan tí à ń ṣe yìí á tàn káàkiri gbogbo ayé tí gbogbo àwọn èèyàn dẹ̀ máa rí tí mo dẹ̀ mọ̀ pé lóòótọ́ àwọn èèyàn á tún rí pé Rúgà àwọn bàbá tó yẹ kí o súnmọ́ ni àwọn bàbá tó yẹ kó mọ̀ ní gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ pé tí mo dẹ̀ mọ̀ pé yes tí Rúgà bá déwájú yín lẹ́ni mo mọ̀ pé ẹ̀ ní fọwọ́ tánù pé mi ì mọ̀ ẹ rí bàbá tẹ́ bá wá fẹ́ béèrè nǹkan ọ̀yọ̀kan látọwọ́ Rúgà gẹ́gẹ́ bí bàbá sí ọmọ bàbá kí ni nǹkan tẹ́ máa béèrè lọ́wọ́ ẹ̀. kó má sọ pé ẹ mọ̀ pé kò sẹ́ni tí ò ní béèrè kò yẹ sí tó bá lè bá mi parí ilé mi. Kó bá yín parí ilé. Àbí kò sí nǹkan kan tí mo lè béèrè tó bá fún mi lówó máa tán. Kó ra mọ́tò fún mi yóò bàjẹ́ ńjọ́ kan. Bó ra fóònù àá bàjẹ́ ńjọ́ kan. Bẹ́ẹ̀ni. Kó ra aṣọ yóò fàyà ńjọ́ kan. Àkísà ni ó jó egun gbogbo ẹ̀. Ṣé mọ̀ pé èmi náà mo sọ mo ní ibi tí mo wà mí ìtọrọ jẹ. Bẹ́ẹ̀ni. Àmọ́ tí Rúgà bá wá wò pé bàbá yóò sí parí ilé ẹ̀ látijọ́ tó ti ń ṣe tíátà yìí tó bá lè wá ṣèrànlọ́wọ́ pé tó bàbá tí mo tẹ̀ wá ń wo ara ẹ̀ dára tèmi náà tán fi mọ̀ mí pé Rúgà ni mí ń wò tó bá ní òun fẹ́ ṣèrànlọ́wọ́ tó bá béèrè lọ́wọ́ mi tó bá lè bá mi parí ilé mi ilé ni kókó torí ibùsùn mo ṣe ń gbalé ni aya kọ́kọ́rọ́ gbé ni mí ẹ̀rẹ̀ mọ̀ pé ẹni tí ò kọ́lé kò ní àdírẹ́sì o kìnnì kan àdírẹ́sì ilé mi ní ẹ̀rọ ilé tó ń já gbé ni tó nílé bá dé temporary tó nílé bá dé lọ́la ní
ẹ kó kúrò nílé mi àwọn ọmọ mi fẹ́ lò bí ò ṣe ẹ̀já gbé mọ́ wa tó bá expire ẹ má bínú ẹ bá mi wálé yín síwájú ọmọ mi kan dé láti ìlú òyìnbó mo fẹ́ kó lọlé àá fún un láàyè òun ló nílé ẹ̀. ẹ ṣeun gan ẹ ṣeun gan bàbá ká tó máa lọ a ti parí gbogbo ohun tí à ń ṣe ṣùgbọ́n ká tó lọ wọ́n sọ kankan sí mi létí ni pé wọ́n ní àwọn fẹ́ mọ̀ lóòótọ́ gẹ́gẹ́ bí àgbà eléré orí ìtàgé a rí pé púpọ̀ àwọn tí wọ́n ṣe eré orí ìtàgé àti àwọn onífújì a rí pé ìbáṣepọ̀ tó dán mọ́rán torí a ti rí àwọn eléré onífújì tí wọ́n ń ṣeré orí ìtàgé àwọn bíi King Dr. Saheed Òṣùpá àwọn bíi Alhaji Wasiu Alabi Pasuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a dẹ̀ ti rí àwọn eléré orí ìtàgé náà tó yẹ pé nínú sinimá tí wọ́n ṣe àwọn náà kọ eré fújì ńbẹ̀ ṣùgbọ́n lápapọ̀ wọ́n fi yé wa ní pé tó bá máa ṣe tíátà àti sinimá àti orin kíkọ wọ́n ní gbogbo ẹ̀ ó jọ wọnú ara wọn ni bàbá ǹjẹ́ ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì? Mo nífẹ̀ẹ́ sí orin fújì ẹ gbọ́ èmi ń gbé Mushin bẹ́ẹ̀ni Wasiu Alabi Pasuma ó ń gbọ́ lọ́run ṣògo ọlọ́run ọba Elédùmarè kó má padà lẹ́yìn wọn kó má já wọn bọ́. Àmín àṣẹ. Wọ́n ti gòkè àgbà wọn ò ní wálẹ̀ láéláé. Àmín àṣẹ. Nítorí ẹni tó bá ń sọ pé kí ẹni tó gòkè ó jábọ́ ọrùn wọn tó wà ń sàlẹ̀ náà máa jábọ́ lé o. Tó bá dẹ̀ ti jábọ́ dìgbà tó bá tún gòkè kí wọ́n tó ráyè nọ́rùn ẹ ọlọ́run ò ní jẹ́ kán jábọ́. Àmín àṣẹ. Gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ sí. Saheed Òṣùpá àjọ máa ń ṣeré àjọ jókòó báyìí àjọ ṣeré ní Kòròdú kọ́lọ́ ń fọ̀run kẹ́ ọ̀rẹ́ wa yẹn Ṣọlá Òróró òun ló pe Saheed Òṣùpá sí iṣẹ́ yẹn àjọ ṣeré ó kéré jù méjì bíi mẹ́ta mẹ́rin ṣá. ẹ̀yin àti King Dr. Saheed Òṣùpá àjọ ṣeré lórí iṣẹ́ ti bẹ́ẹ̀dẹ̀ 50 Alhaji Wasiu Masha Pasuma èmi àti olóògbé Fádèyí Olóró la lọ ṣe side attraction kò jẹ́ rí ṣé ìjà máa bájà torí alágbe ni gbogbo wa alágbe kankan superior ọjà alágbe kan lọ ni àwọn máa kọrin wọ́n máa gbowó ìtàn fi ṣe yàtọ̀ sí tiwa nìyẹn àwa máa ṣàṣírí nǹkan tẹ́nìkan ń ṣe tó fi ń jẹun àwa máa táṣírí ẹ̀ ni ìyẹn ni agbe tiwa fi yàtọ̀ ọ̀tọ̀ síra wa ọ̀tá alágbe làwa méjèèjì. Ẹ ṣeun gan bàbá màá wá dúró lórí èèyàn kan tí ẹ bá mi dárúkọ wọn nínú àwọn tí ẹ dárúkọ yẹn wàá dúró lórí King Dr. Saheed Òṣùpá torí pé ẹ fi yé mi pé ẹ̀yin àti King Dr. Saheed Òṣùpá ẹ ti jọ ṣeré pọ̀ bí ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta bàbá nígbà tí ẹ wá rí wọn tẹjọ jókòó bàbá ǹjẹ́ lè ṣàlàyé nǹkan ẹ̀ẹ̀kan tí ẹ nífẹ̀ẹ́ sí nínú ìwà tí ẹ bá pàdé nípa King Dr. Saheed Òṣùpá? Mo rí i pé Alhaji onínú fùfù ni ní ìwé wò ojú wọn onínú fùfù ni tó bá ti bínú gírígírí ó máa jágbe má ṣe kí ibi tó ti jágbe yẹn ló ti parí ẹ̀ kò mọ nǹkan kan mọ́ tó bá lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n ti kúrò bẹ́ẹ̀ ẹni ajíbẹ́ ti ọ̀rẹ́ mi ó wà ń bẹ̀ ẹ̀yìn ó ti tán nítorí mo láti ìjọ yẹn ni mo béèrè èmi àti ẹnìkan wọ́n ń pè ní Pẹ́lẹ̀ àjókòó kò tí ì gun research a ní ìjà tẹ̀yìn pẹ̀lú Wàsíù tẹ̀ ń jà yìí Alábí Pasuma tẹ̀ ń jà tẹ̀yìn ẹ̀ parí ẹ̀ ni kó wá ń béèrè lọ́wọ́ wa pé ṣáà ń jà ṣáà ń jà àjà okòwò là ń ṣe okòwò tẹ̀ ń búra yín tẹ̀ ń fọkàn rí ara yín ni àbá ni búrẹ́dì wà ń bí ta ni mo bá sọ̀rọ̀ sọ́nsìn ọ ní Alhaji wo ní Pasuma a wò pé ló bá kí fóònù mọ́lẹ̀ ni mo á fi wá mọ̀ wípé àwa olólùfẹ́ là ń bára wa jà. Àwọn wọn yóò jà. Wọ́n jà okòwò ni wọ́n ń ṣe tọ́wọ́n bá dẹ̀ forogún sí wọn ò ní tà. Àṣírí. Torogún ò bá sínú okòwò orogún òwò gbọ́dọ̀ wà torogún òwò ò bá sí lè dá wọn mọ̀. Ẹ jẹ́ ká sọ pé Alhaji Wasiu Ayinde bàbá
bàbá tó kù ni Alhaji Kollington Àyìnlá bẹ́ẹ̀ni nígbà tí wọn náà bẹ̀rẹ̀ wọ́n forogún sí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nígbà tí wọ́n dàgbà tán darúgbó la tó mọ̀ pé wọn ò jà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹgẹ tí a bá wò ó sìn àwọn méjì tí wọ́n forogún òwò tán bára wọn fà á tán kọlura wọn tán ṣe gbé tí gbogbo náà pín sí méjì ta mẹ́nìkan ta mélèyìí àwọn náà wà ń tà ń sìn yàn Saheed Òṣùpá àti Alabi Pasuma bọ̀tí ń jọ yẹn lọ́hùn tó ń sọ fún wa pé àjà tó wá pé alájì wá béèrè Pasuma wá béèrè lọ́wọ́ pé wọ́n bọ́ yìí ń bolo tí wà sí ni mo wá ń kó dún ní ṣó lè mọ̀ pé inú òun pẹ́ bí ẹ o àwọn kọ́ọ̀tì pọ̀ ń kó dún yẹn o fóònù yẹn wà ní spíkà. ní Alhaji Pasuma ló sọ bẹ́ẹ̀ fún Alhaji Saheed Òṣùpá Alhaji wa ń sọ fún pé ní bá ṣe parí wọ́n jókòó tì mí báyìí pàápàá àwọn bọ́ìsì yẹn dẹ̀ jókòó tó tọ́ ó ní wọ́n máa sìn mí dé ìta ẹlẹ́wà kí n tó fún wọn ní 50,000 tí mo fẹ́ fún wọn. ìṣọ́ra o dẹ̀ sí ń lọ play o mo ní ọ̀tàn bá wojú pẹ́lẹ̀ ọ̀nà wojú mi àwa tá wà ń bẹ̀ ń jọ yẹn lọ́hùn àwòjú ara wa. àbá wò pé wọ́n ọjà tó tọ́ òun náà pé àwọn tán jọ sọ̀rọ̀ lórí wọn kò ságbé fóònù fún ẹlòmíì ká bá sọ pé àdẹ̀dóhùn àwọn méjèèjì mọ̀ láti ìjọ yẹn èmi ò bá wọn sọ pé ẹnìkan bẹ́ nìkan jà tán bá sọ pé wọ́n jà èmi máa ń sọ fún wọn pé wọn ò bára wọn jà wọ́n ń ṣeré ipá ni nítorí okòwò ni okòwò ló jẹ́ àwọn tí wọ́n jà àwọn ni wọ́n mọ̀ ohun torí ńgbà yẹn àìmọye ọ̀wọ́n míì tán dá sí àárín wọn tí wọn mọ̀ pé wọn ń ṣèjà wọn ò ṣoní fújì mọ́lẹ̀ ní wọn àgbọ́ wọn mọ́ wọ́n ṣe ń tiraka padà ní Ọlọ́run ọba Elédùmarè àgbọ́wọ́ wọn náà sókè àtẹ̀yìn tó tẹ̀ lọ́tún àtẹ̀yìn tó tẹ̀ lọ́sìn torí àwọn ò mọ̀ péjà kọ́ pé orogún òwò ni wọ́n ń ṣe ńgbà náà lọ́hùn Ọlọ́run ọba Elédùmarè tó gbọ́wọ́ wọn méjèèjì sókè débi wípé tó wọ́n dẹni àjítọ́náwò lénìí Ọlọ́run ò ní fi wọ́n sóòkùn láéláé. àmín àṣẹ Ọlọ́run. ìwọ Ọlọ́run tó wá gbàdúrà wọn náà gbogbo ọ̀nà tán tọ̀ tó fi gbàdúrà wọn gbàdúrà èmi náà. àmín. èmi náà rárá nù. àmín ẹ ṣeun gan bàbá ẹ ṣeun púpọ̀ lọ́pọ̀ bàbá ǹjẹ́ ní sinimá kan tí ẹ ṣe yálà tó jẹ́ pé tọ̀dọ̀ ti yín àbí tó jẹ́ tí ẹ bá ènìyàn ṣe tẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín tẹ fẹ́ kí wọ́n lọ wò tẹ lè bá dárúkọ orúkọ sinimá náà àti ibi tí wọ́n ti lè bá pàdé láti lọ wò. ẹ mọ̀ pé sinimá kéékèèké tí wọ́n máa ń pè wá sí nítorí àwọn ọmọ táwa náà tọ́ tán wò pé bàbá yìí á ṣá máa jẹun. ẹ lọ sórí Kábẹ̀rẹ̀ Múre TV àṣìyàn ọba wà ń bẹ̀ ewé àkókò wà ń bẹ̀ oríṣiríṣi ẹ̀rí mo béèrè pé Kábẹ̀rẹ̀ Múre Àbẹ̀bí Ẹ̀rù Jẹ̀jẹ̀ ìyẹn ló ń bọ̀ lọ́nà Àbẹ̀bí Ẹ̀rù Jẹ̀jẹ̀ Kámúré lórúkọ pòdúsà òun náà ló ní YouTube yẹn Kábẹ̀rẹ̀ Múre wọ́n dẹ̀ ti di pé àwọn oríṣiríṣi fíìmù náà ti ń wà ń bẹ̀ Àdéhùn Ọba wà ń bẹ̀ gbogbo fíìmù yìí tẹ́ bá ti lọ sórí Kábẹ̀rẹ̀ Múre YouTube tẹ́tí tẹ́sí ẹ bá mi bẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe ní bá mi. ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti jẹ́ kí oníkálukú àti ẹgbẹ́ Olúfimọ́ àti ẹgbẹ́ Pasuma Fans Club ní pé àwọn aláàjì méjèèjì wọn ò jà. wọn ò jà o. ẹ ṣeun gan ẹ ṣeun bàbá.